hallelujah. Ẹ káàárọ̀ a kú ojúmọ́ o. Ẹ káàbọ̀ sí ìsìn wa tòní. Èyí ni Jesus Lovers Everywhere Online Community Church. Àwa la gbé ìsìn wá bá wa lọ́jọ́ òní o. Níbi gbogbo tá a bá wà, ẹ jẹ́ ká fi àkókò yìí sílẹ̀ láti yin Olúwa, láti jọ́sìn sí Olúwa, láti júbà Ọlọ́run, ká fi mọ rírì oore rẹ̀ nínú ayé wa. Òní ní ọjọ́ kejì oṣù kejì ọdún tá a wà nínú rẹ̀ yìí. Òní sì ní ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù yìí. Mo fẹ́ ká fi ọpẹ́ ìmoore wa hàn sí Ọlọ́run, ká júbà Ọlọ́run níbi gbogbo tá a bá wà lágbàáyé tí ẹ ti ń gbọ́ mi, pàápàá àwa ọmọ káàárọ̀ oòjíire. Ẹ ká gbóhùn ọpẹ́ wa sókè, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ká yin Ọlọ́run nítorí pé ó ṣeun, nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Lónìí mo fẹ́ ká fi ìmoore wa hàn. A ti rí ọdún yìí bó ṣe ń lọ, ó yá, ó ń sáré, bó ṣe ń sáré làyànmọ́ náà ń sáré, bó ṣe ń sáré ní ìpinnu Olúwa ń sáré, bó ṣe ń sáré ní ìfẹ́ Olúwa ń sáré fún gbogbo ènìyàn lágbàáyé, bó ṣe ń sáré. Mo gbà ládùúrà wípé àyànmọ́ nínú ohun rere wọn ò ní fi ẹni kọ̀ọ̀kan wa sílẹ̀ o, wọn ò ní fi wá sẹ́yìn. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore rẹ̀ èyí tá à ń rí gbà lójoojúmọ́, lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́. Gbogbo oore Ọlọ́run tá à ń rí gbà, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká gbé e ga pẹ̀lú ọkàn ìmoore, ẹ ká kọrin sí. Àwa tá a lè kọrin, àwa tá a dá pẹ̀lú orin, ẹ jẹ́ ká kọrin sí o, ẹ ká kọrin sí, ẹ ká fi orin, ká fi júbà ẹ̀, ẹ ká fi ọkàn ìmoore wọn. Àwa tá a bá lè ka Bíbélì, tá a bá lè ka sáàmù, ẹ ká ka sáàmù, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká júbà Ọlọ́run, ẹ ká júbà rẹ̀, ká gbé e ga gidigidi gan. Ọba tó dá sí wa, Ọlọ́run ńlá, ọba ni abiyamọ tòótọ́, ọba tó ń bọ́ wa, tó pèsè fún àìní wa. Ọlọ́run ló ń bọ́ wa o, ipa kan ló ń bọ́ wa, Aláàfin ló ń bọ́ wa, Ọlọ́run ló ń bọ́ wa. Lóòótọ́ lèèyàn á sapá, ṣùgbọ́n Ọlọ́run ló ní déédé. Ọlọ́run ló ní déédé. Kì í ṣe gbogbo iṣẹ́ téèyàn ń ṣe ló ń dowó, kì í ṣe gbogbo òwò téèyàn ń ṣe ló ń dowó, ṣùgbọ́n Ọlọ́run ló ní déédé. Ọlọ́run ló mọjú ajé torí pé òun ló ń jájé, òun ló má jẹ́ sórí iṣẹ́ ọwọ́ rẹ̀, òun ló mú ajé sórí iṣẹ́ tèmi náà. Ọlọ́run gangan, òun la ṣe ń pè ní Ọlọ́run ojú rere, Ọlọ́run àánú, Ọlọ́run ìṣoore, Ọlọ́run ìrànlọ́wọ́, Ọlọ́run gbogbo ènìyàn, Ọlọ́run ohun gbogbo nínú ohun gbogbo. Ẹ ká gbé ga lónìí, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká júbà rẹ̀. Níbi tó bá wà, fi àkókò ilẹ̀ o, fi àkókò ilẹ̀ kó fi júbà rẹ̀, kó fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi gan, lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká fi orin Dáfídì, orin 103, mo fẹ́ ká fi júbà Ọlọ́run lówùrọ̀ yìí. Mo máa ka ẹsẹ̀ 5 àkọ́kọ́ láti júbà Ọlọ́run. A máa fi júbà ẹ̀. Mi ní gbìyànjú àti ṣàlàyé ẹ̀ lọ títí. Ìwọ náà tó o bá gbọ́, jẹ́ kí iyè rẹ ṣí, kí o wà ní ọkàn ìmoore sí Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀, kó fi júbà ẹ̀ lónìí. Ọlọ́run dá sí wa, ó sì ṣe fún wa lọ́pọ̀lọpọ̀. Pàápàá wa ta ìwà láyé, ìtàn wa ò tí ì parí, kò lè tán fẹ́ni tó yìí mì, kò ní tán fún ẹ. Ìwọ tó ń gbọ́ ìmọ̀ ní kò ní tán fún ẹ o, kò lè tán fẹ́ni tó mì. Ẹ̀dá ò láròpin láyé, má rora rẹ pin, má jẹ́ kẹ́nikẹ́ni rò ẹ pin. Béèyàn bá ti ẹrù ẹ pin tó bá sọ fún ẹ, àwọn ló sọ bẹ́ẹ̀, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, ìwé mọ́ ò sọ bẹ́ẹ̀. Kò lè tán fẹ́ni tó yìí mì, kò lè tán fẹ́ni tó yìí wà láyé, nítorí pé gbogbo èèyàn tó wà láyé ló yìí wà lọ́wọ́ Ọlọ́run. Kò sára tọ́lọ́run ò lè fi wá dá. Nítorí náà la ṣe gbọ́dọ̀ wà ní ọkàn ìmoore ní gbogbo ìgbà sí ẹlẹ́dàá wa. Mo fẹ́ ka orin Dáfídì yìí, ẹsẹ̀ 5 àkọ́kọ́, láti fi júbà rẹ̀, láti fi moore, láti fi mọ rírì rẹ̀ fún ayé wa. Ìwé mọ́ sọ wípé orin Dáfídì 103, ó ní fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi. Dáfídì bá ọkàn rẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run ló ní ọ́, gbogbo ohun tá a dá sí mi lára Ọlọ́run ló ní. Ẹ̀mí mi, ọkàn mi, ara mi tọlọ́run ni. Òun ló ṣẹ̀dá ẹ̀, òun ló sì ní. Nítorí náà, ìwọ ọkàn mi, fi ìbùkún fún Olúwa. Fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi, àti gbogbo ohun tí ó wà nínú mi. Fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Pàápàá ìwọ ọkàn tó rọ́jọ́ òní, ọjọ́ tó ọba ti rí ní tiwa. Ọlọ́run ló lọ́la, òun náà ló lànà, kò sẹ́ni lè padà sánà. O lè ronú débẹ̀, o lè padà síbẹ̀. O lè ronú débẹ̀, ṣùgbọ́n o lè ṣe kíni, o lè padà síbẹ̀ lójú ayé. Ọlọ́run ló lọ́la, òun ló lónìí, òun ló lọ́jọ́ gbogbo, òun sì ló lànà. Ṣùgbọ́n ọjọ́ tá a bá ti rí,
tá a jí sórílẹ̀-èdè ayé sórí èké pẹ̀ ọjọ́ yẹn ló fún wa, òun ni tiwa. Bẹ́ẹ̀ ni olólọ́la ọjọ́ tá a bá rí ní tiwa o. Nítorí náà Dáfídì sọ wípé fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi àti gbogbo ohun tí ó wà nínú mi, fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi, má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀. Ènìyàn á máa gbàgbé, ìwọ má gbàgbé. Ọ̀pọ̀ á máa gbàgbé, ìwọ má gbàgbé. Má gbàgbé gbogbo oore rẹ̀. Ẹni tí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, a ò lè rí kórí má mì. Bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà sọ. Èmi náà ti gbìyànjú rẹ̀, mo rí pé mi ń ṣe robot láti rìn pé kórí má mì. Kò sí bó ṣe lè rìn tó, orí rẹ̀ á mì. Ìyẹn ni wípé èèyàn ò pé nínú àrùn ara, nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ẹ̀mí a pé nínú Kristi Jésù. Àmọ́ nínú ẹrù ara kò sẹ́ni tó pé. Ìrun Jésù ṣe sọ fún àwọn tó bí níjọ́ wọn rẹ̀ wípé ẹni rere kan kò sí bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Ó ní ẹni tí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Ọlọ́run ló ń dárí jì wá o. Ẹ̀ṣẹ̀ tá a ṣe àmọ́mọ́dá àfàìmọ́mọ́dá, ẹ̀ṣẹ̀ tá a ṣe tá a mọ̀mọ́ ṣe, èyí tá a mọ̀mọ́ ṣe tá a bá ti wá bá tá a jẹ́wọ́ rẹ̀, òun náà ló ń dárí jì wá. Ìwé mọ́ ní pé tá a bá sàmì àṣẹ, ta ló lè dúró? Kò sẹ́ni lè dúró. Àtàlùfà àtọmọ ọjọ́ kò sẹ́ni tó ṣe kíni, kò sẹ́ni tó lè dúró. Ìgbà míì àìgbàgbọ́ ṣẹ́ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, ò gbọ́ lọ́ngbọ́, ò gbọ́rọ́ lọ́ngbọ́, ẹ̀ṣẹ̀ ni. Bá a bá ti lè sàmì ẹ̀ṣẹ̀ pẹ́rẹ́, kò sẹ́ni tó lè dúró. Ó ní ẹni tí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí ó sì tán gbogbo àrùn rẹ̀, òun ló ń wò wá sàn ní gbogbo gbà. Ẹni tí ó ra ẹ̀mí rẹ̀ kúrò nínú ìparun, ọba tí ò jẹ́ aparun máyé, kò jẹ́ aparẹ́ máyé. À ń lọ ìrìn àjò, à ń padà wá, ó sì ń pa wá mọ́. Gbogbo nǹkan lọ́la kọjá, a lọ sí hospital, a padà wá ilé ìwòsàn, ó pa wá mọ́. Kò sí oríṣiríṣi tá a rí, Ọlọ́run náà ló ń pa wá mọ́, ó gbà wá lọ́wọ́ ìparun. Ẹni tí ó fi ìṣeun ìfẹ́ àti ìyọ́nú dé ọ ní adé, ẹni tí ó fi ohun dídára tẹ́ ọ lọ́rùn, bẹ́ẹ̀ ni ìgbà èwe rẹ di ọ̀tun bíi ti idì. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Lónìí Ọlọ́run gbogbo àgbáyé a gbé ọ ga, a ṣe ọlọ́ba, a fògo fún ọ, a fi ìbùkún fún ọ tọkàntọkàn tẹbí tará wa. A yìn ọ́ lórí gbogbo ohun tó ṣe dáadáa, lórí gbogbo ohun tó yé wa àti tí ò yé wa, nítorí pé ìwọ la dáni wáyé tó sì ń ṣe abániwáyé. O kì í dáni wáyé láì má tẹ̀lé ni wáyé. Adániwáyé ni ọ́, abániwáyé ni ọ́. Bẹ́ẹ̀ ni amúniṣayé ni, ìwọ ló ń bá wa ṣe é kó lè di ṣeé ṣe, kó lè di ṣeé ṣe. Ìwọ náà ló ní déédéé nínú ìrìnkèrindò wa láyé. Ìwọ lọ̀nà tá à ń pè lálùyọ. Bẹ́ẹ̀ ni ìwọ ló ń mú wa tẹ̀ jẹ́jẹ́ sí èbúté yíyanjú ní gbogbo ọ̀nà, ní gbogbo àyè. A gbé ọ ga. Ìwọ bá tó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá. Ìwọ bá tó ń ṣoore fún wa lóòrèkóòrè. Ìwọ bá tó tán gbogbo àrùn wa, tó gbà wá lọ́wọ́ ìparun. Ìwọ bá tó fi ìṣeun ìfẹ́ rẹ àti ìyọ́nú rẹ dé wa ládé. Ìwọ bá tó fi ohun dídára tẹ́ wa lọ́rùn. Ìwọ bá tó mú kí ìgbà èwe wa di ọ̀tun bí idì. A gbé ọ ga. Pàápàá fún ohun tó ṣe fún wa lóṣù yìí, lọ́dún yìí, fún ohun tó ṣe fún wa nínú ìsìn, a gbé ọ ga. Ọpẹ́ ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Ọpẹ́ ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká sáré gba àdúrà kan yìí ká tó bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní ṣókí, èyí tí Ọlọ́run máa bá wa sọ lónìí. Oṣù títún láwàánú rẹ̀ yìí, mo fẹ́ ká sáré fi gbólóhùn yìí gbàdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run fún wa nínú oṣù yìí, ó wà nínú ìwé Máàkù orí 4 ẹsẹ̀ 40. Ẹsẹ̀ 40, that's 39. Ogójì jẹ́ 40 àbí 39. Mark 4:39. Ó ní ó sì jí, Jésù là ń sọ nípa rẹ̀ yẹn. Ó sì jí, ó bá afẹ́fẹ́ náà wí, ó sì wí fún òkun pé dákẹ́jẹ́. Afẹ́fẹ́ sì dá, ìparọ́rọ́ ńlá sì dé. Mo pa láṣẹ fún ọ, gbogbo afẹ́fẹ́ tó bá ṣọwọ́ òdì sí ẹ, lórúkọ Jésù kó dákẹ́jẹ́.
gbogbo èjì tó bá ti ń ja ayé ẹ láti jọ́ta ti bí ẹ, ìwọ tó ń gbọ́ mi, gbogbo èjì yẹn ó dákẹ́ jẹ́. Mo pa á láṣẹ fún gbogbo èjì tó ń ja àyànmọ́ rẹ lórúkọ Jésù kó parọ́rọ́ láti òní lọ. Ìjì ló dé bá àwọn Jésù àtọmọ ẹ̀yìn lọ́kọ̀ ojú omi tó ṣe tán àti rékọjá. Ní gbogbo ìgbà béèyàn bá fẹ́ rékọjá bọ́ sínú ìpele ògo mìíràn, tó bá fẹ́ lu àlùyọ láyọ̀mọ́, ìjì á dìde. Iṣẹ́ ọ̀tá ni. Ọ̀tá rán afẹ́fẹ́ òdì wá, á rán ìjì wá. Ibi tó lérò sí ni àti máa da nǹkan rú. Níbi tó fọkàn sí láti máa da nǹkan rú. A ti wà nínú oṣù kejì, ọ̀pọ̀lọpọ̀ ti rí oṣù kìíní. Wọ́n ní ọdún yìí ń sáré o. Oríkàkú sáré bẹ̀rẹ̀ sí ní gbìyànjú. Ṣùgbọ́n bá a ṣe ń gbé ìgbésẹ̀, bá a ṣe ń gbìyànjú, ọ̀tá náà àti kíni, a máa rán ìjì káàkiri, a máa rán afẹ́fẹ́ òdì káàkiri. Òun ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe tọ̀ wá nínú oṣù kejì wípé oṣù yìí ó wà fún àlàáfíà, kí gbogbo èjì kó yẹ kíni kó dákẹ́ jẹ́, kó dákẹ́ jẹ́. Òun ni mo ṣe gbàdúrà ní ìṣọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run pé gbogbo èjì tó bá ń ja ayé rẹ lórúkọ Jésù wọ́n dákẹ́ jẹ́ lónìí, wọ́n dákẹ́ jẹ́ lónìí. Mo fẹ́ kí wọ́n náà sọ gbólóhùn yìí kó sọ pẹ̀lú mi wípé mo kọjú ọ̀rọ̀ Ọlọ́run nípa agbára Ọlọ́run sí ìjì tí ń ja ayé mi. Gbọ́ ohùn Olúwa lákòókò yìí, dákẹ́ jẹ́ lójijì, parọ́rọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù. Ó yá lanu kó gbàdúrà yẹn kíákíá. Ìṣẹ́jú yẹn ò tó ìṣẹ́jú kan tí mo fún wa o. Mo kọjú ọ̀rọ̀ Ọlọ́run nípa agbára Ọlọ́run sí gbogbo èjì tó ń ja ayé mi. Ìtí mo mọ̀ nípa rẹ̀ tí mi mọ̀ nípa rẹ̀ ni. Gbọ́ ohùn Olúwa lẹ́nu mi lákòókò yìí, dákẹ́ jẹ́ lójijì, parọ́rọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ mo dúró nínú àṣẹ orúkọ Jésù, mo dúró nínú àṣẹ ìpè ìyàn àti ìríjú Ọlọ́run gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run. Mo pa á láṣẹ fún ọ tó ń gbọ́ mi, ìwọ tó ń gbọ́ mi lákòókò yìí àti ìwọ tó máa gbọ́ mi lẹ́yìn ìsìn yìí. Àbẹ̀rídí kárúà tàpárìà, gbogbo ìjì tó ń ja ayé rẹ, gbogbo afẹ́fẹ́ tó ń ṣe lòdì sí ayé rẹ, lórí ìdáwọ́lé rẹ, lórí iṣẹ́ ọwọ́ rẹ, lórí àlàáfíà rẹ, àgọ́ ara rẹ, lórí ìgbéyàwó, lórí ọkọ, lórí aya, lórí ọmọ, gbogbo ohun tó bá fara pẹ́ ìjì, ohun tó sopọ̀ mọ́ ìjì, ìjì bí àìní bí ìjì bí àìsàn bí ìjì, gbogbo ohun tó sopọ̀ mọ́ ìjì tó ń jẹ́ ìjì lórúkọ Jésù Kristi. Ẹgbẹ́ òun Olúwa lẹ́nu mi, ó yá ẹ dákẹ́ jẹ́ lórí àyànmọ́ yìí, ẹ parọ́rọ́ dànù. Mo pa á láṣẹ, jẹ́ kí àlàáfíà ńlá kó wà, jẹ́ kí àlàáfíà ńlá kó wà, jẹ́ kí àlàáfíà ńlá kó wà fún ọ. Bẹ́ẹ̀ ni ó sì rí, kò yí padà. Jésù Olúwa wa, oṣù àlàáfíà rẹ rèé, ó máa ṣe rere gan ju èyí tó lérò rọ nínú oṣù yìí. Gbọ́ mi sà, ó máa ṣe rere gan. Mo ní ire tó máa ṣe á jọ̀wọ́ gan lójú. Bẹ́ẹ̀ ni ó sì rí, kò yí padà. Jésù Olúwa wa. Ọlọ́run oníwọ̀nba àkókò tó kù fún wa, bá wa sọ̀rọ̀ rẹ. Ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù Kristi jẹ́ kó yé wa. Ọ̀rọ̀ rẹ kó mú ìdáhùn àyànmọ́ wa dání. Ọ̀rọ̀ rẹ kó yí àyànmọ́ wa padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo bẹ̀rẹ̀ sí ní sọ nípa àdìtú ńlá tó ń bẹ nínú ìtùnú àmútọ̀runwá lọ́sẹ̀ tó kọjá. Òun la máa tẹ̀síwájú lónìí, èyí tí a máa wá dá ọ̀rọ̀ tòní lé àkọ́rí ohun tí mo pè ní àkànṣe iṣẹ́ mi láti tù wá nínú. A nílò ìtùnú. Mo ti ń sọ láti ọ̀sẹ̀ tó kọjá. A nílò ìtùnú. Láìsí ìtùnú kò sí ìrètí. Bá a bá rí ìtùnú, bí gbà wípé a ti gbàgbé wa máyé ni, bí gbà wípé ọ̀dá ti dá wa ni, ọ̀dá èèyàn àti ọ̀dá ohun mèremère ó ti dá ènìyàn ní. Láìsí ìtùnú, ènìyàn nílò ìtùnú láti tẹ̀síwájú. Ènìyàn nílò ìtùnú láti gba Ọlọ́run gbọ́. Ènìyàn nílò ìtùnú láti ní ìrètí nínú Ọlọ́run, láti tẹ̀síwájú nínú ọjọ́ kan sí ọjọ́ mìíràn. Nítorí pé nínú ayé yìí ìpọ́njú ń bẹ, nínú ayé yìí ìdánwò ń bẹ, nínú ayé yìí èṣù ń bẹ nínú ayé. Nítorí èṣù wà nínú ayé, à ń rí ìpọ́njú, à ń rí ìdánwò. Kò ní í ṣe pẹ̀lú bóyá o jẹ́ olódodo, kò ní í ṣe pẹ̀lú bóyá o jẹ́ olótìtọ́. Torí pé ìwọ tó tiẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run dáadáa, ìwọ tó jẹ́ olódodo, tó jẹ́ òtítọ́, tó fẹ́
fi ọkàn rẹ sin Ọlọ́run tó jẹ́ àjọsìn sí Ọlọ́run tọkàntọkàn tí ọkàn rẹ yìí kúrò pẹ̀lú Ọlọ́run, ìwọ lọ̀tá èṣù, ìwọ lè tún máa lépa. Ìwọ máa sọ pé ẹni tó bá fẹ́ gbé ìgbé ayé tó máa tẹ́ Ọlọ́run lọ́rùn, ó máa jìyà, á jìyà nípa ìfinisùn tó lóyìnbó pè ní persecution, á jìyà nípa ìfinisùn. Nítorí pé àwa tá a bá súnmọ́ Ọlọ́run, àwa gangan lọ̀tá èṣù, àwa lọ̀tá Ọlọ́run. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo, ìwé mọ́ sọ fún wa pé Ọlọ́run gbà á nínú gbogbo rẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí pé nínú ayé yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn nǹkan míì máa ń ṣẹlẹ̀ tí kò yé èèyàn. Àwọn nǹkan míì máa ń ṣẹlẹ̀, kò sí ìdáhùn fún wọn nínú ayé. Tá a bá rí Ọlọ́run sójúkojú látòrí ìdáhùn sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìrírí ló ń bẹ láyé tí ò bójú mu. Bẹ́ẹ̀ ni, kò ní ṣe bóyá o gbàdúrà bó o màdúrà gbà, kò ní ṣe bóyá o ń fi fọ́lọ́run àbó o ní ṣíṣe fólúwa. Irọ́, bó ti dára tó, bó ti lẹ́wà tó, àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ nínú ayé yìí tí ò bá wa lára mu. Nítorí náà ni Ọlọ́run bàbá ìtùnú, bàbá àánú, ó ṣe ṣètò fún gbogbo ọmọ rẹ̀ nínú ayé wípé a gbọ́dọ̀ ní ìtùnú láti la ayé já. Torí pé tí ò bá sí ìtùnú, bí ìgbà tí ènìyàn wà ní ahoro ni, bí ìgbà tí ènìyàn wà nínú ìhò, bí ìgbà tí ènìyàn wà ní ọ̀dá ènìyàn àti ọ̀dá ohun rere. Bí ò bá sí ìtùnú, ìtùnú ṣe kókó nínú ayé wa, ìtùnú ṣe kókó nínú ọkàn wa. Láìsí ìtùnú, akáwọ́ gbérí fẹsẹ̀ jọlẹ̀. Láìsí ìtùnú, kórìíra gbogbo nǹkan, kórìíra gbogbo ènìyàn. Láìsí ìtùnú, a máa wò wípé kò sí ìdí tó ṣe ká rí ọ̀la, kò sí ìdí tó ṣe ká ṣe nǹkan mìíràn mọ́. Ìtùnú ṣe kókó, òun la ṣe sọ wípé ẹ̀mí mímọ́ jẹ́ olùtùnú, ẹni tí a fi fún wa láti tù wá nínú. Ó máa tù wá nínú kó lè ràn wá lọ́wọ́, torí ẹni tí ò bá gba ìtùnú ò lè gba ìrànlọ́wọ́. Ìwọ tá a bá tù nínú, lára rẹ máa balẹ̀ wípé òkè bóyá ẹ lè ràn mí lọ́wọ́, ẹ jẹ́ ń ṣe ohun tí ẹ ní kí n ṣe. Bóyá ẹ lè ràn mí lọ́wọ́, ẹ jẹ́ ń yé sọkún. Bóyá ẹ lè ràn mí lọ́wọ́, ẹ jẹ́ ń gbọ́ ohun tẹ́ ẹ ń sọ. Ẹni tí ò bá gba ìtùnú, tí ò bá rí ìtùnú, kò ní nífẹ̀ẹ́ sí ohun mìíràn. Òun la ṣe pè mọ́ ní pé olùtùnú ni fún wa. Jésù wí fún wa wípé òun kò ní fi wá sílẹ̀ láì ní baba. Òun ó kàn sí wa, òun ó wá bá wa. Ó máa rán olùtùnú fún wa, èyí tí ń ṣe ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ọ̀rọ̀ ìtùnú wa ó jẹ́ lógún. Orúkọ ẹ̀tù àwọn ènìyàn mi nínú, ẹ̀tù àwọn ènìyàn mi nínú. A ti kà nínú Àìsáyà orí 40, Àìsáyà 40. A kà lọ́sẹ̀ tó kọjá. Ó fẹ́ kí a wà ní ìtùnú. Kò sí bó ṣe lè ṣe tó. Àwọn nǹkan kan wà tí ò ní bá ọ lára mu. Àwọn nǹkan kan wà tó máa là kọjá tí wàá kórìíra. Àwọn nǹkan kan wà tí wàá là kọjá wàá fẹ́ lè kábàámọ̀ wípé ó ṣe wá jẹ́ mi, ó ṣe wá jẹ́ mi. Nítorí náà ni Ọlọ́run ṣe pinnu wípé gbogbo àwa tá a jẹ́ ọmọ rẹ̀, bàbá ti wà láyé, a gbọ́dọ̀ rí ìtùnú láti ọ̀dọ̀ rẹ̀. Níbo ló ṣètò ìtùnú wa sí? Ó ṣètò ìtùnú wa sínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ti bẹ̀rẹ̀ sí ní sọ fún wa láti ọ̀sẹ̀ tó kọjá. Ìwé mímọ́ ni orísun ìtùnú onígbàgbọ́. Lábẹ́ bó ti ń kórí, kò ń ṣe owó, kò ń ṣe ọkọ̀, kò ń ṣe ilé kíkọ́, kò ń ṣe ọmọ bíbí, kò ń ṣe ìwé kíkà, kò ń ṣe mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ̀n nínú ayé, kò ń ṣe ohun tá a lè fojú rí. Irọ́, ọ̀rọ̀ Ọlọ́run ni ìtùnú onígbàgbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ni orísun ìtùnú fún onígbàgbọ́. Kì í ṣe ìgbéyàwó. Kò sí bí ohun yẹn ṣe dára tó láyé, kò lè tu onígbàgbọ́ nínú délẹ̀. Nítorí pé bí ohun yẹn ṣe dára tó láyé kò lè pẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run ló máa wà títí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ò ní ṣaláì wá sí ìmúṣẹ. Òun sì ló máa wà títí, ló máa dúró títí. Òun mo fẹ́ ká lóye rẹ̀ lónìí. Nítorí náà ìwé mímọ́ ó ní orísun ìtùnú fún gbogbo wa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ọ̀nà tí Ọlọ́run ṣe iṣẹ́ àkànṣe ẹ̀mí láti tù wá nínú, òun ni nípa ohun tó ti kọ, tó fi ránṣẹ́ sí wa nínú ìwé mímọ́. Ohun tó kọ tó fi ránṣẹ́ sí wa nínú kíni? Nínú ìwé mímọ́. Ìtí mo máa mẹ́nubà lónìí méjì ni. Àkọ́kọ́ nínú rẹ̀ ni wípé jẹ́ kí iṣẹ́ ìwé mímọ́ nínú ẹlòmíràn
kó mú ìtùnú wá fún ọ. Torí nígbà mìíràn èèyàn á máa la nǹkan kọjá, ènìyàn fún ara rẹ̀ ò lè tú ara rẹ̀ nínú. Nígbà mìíràn èèyàn á máa la nǹkan kọjá, ènìyàn fún ara rẹ̀ ò lè bára rẹ̀ dárò. Bẹ́ẹ̀ ni wọ́n á ní pé ó bá kọ wájú sí ẹ kó tá, ó bá kẹ̀yìn sí ẹ kó tá, tó bá ti kù wọ́n nìkan kó tèrò ara ẹ pa. Ìgbà mìíràn òwò gan fún ara rẹ̀ ò lè tó èrò ara ẹ pa o. Ò ní rí pa ni, nítorí pé àwọn ìbànújẹ́ kan a máa ṣoni, a máa wọni lẹ́wù bí aṣọ tó ṣoni. Àwọn ìṣẹ̀lẹ̀ kan a máa bani nínú jẹ́, àwọn ìrírí kan a máa kani lára bí wípé ńbo lójú rẹ wà ìwọ Ọlọ́run mi. Àwọn ìṣẹ̀lẹ̀ kan a máa ṣẹlẹ̀, a máa wò wípé mo sì gbàwẹ̀, mo sì gbàdúrà. Mo gbàwẹ̀, mo gbàdúrà. Ilé ayé ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé ayé ló ń jẹ́ bẹ́ẹ̀. Nítorí náà àwọn ìgbà kan wà ìwọ fún ara rẹ ò lè tú ara rẹ nínú. Ìwọ fún ara rẹ ò lè ràn ara rẹ lọ́wọ́. Ìwọ fún ara rẹ ipá rẹ ò lè tó fún ara rẹ. Nítorí náà o gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ wípé ó ti ṣètò ìtùnú sínú àwọn ẹlòmíràn nípa àkànṣe iṣẹ́ tí ìwé mímọ́ ṣe nu wọn, nípa àkànṣe iṣẹ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ṣe nu wọn. Ara rẹ gbọ́dọ̀ balẹ̀ láti gbà wípé o wà láìsí ìtùnú, o lè dá wà láìsí ìtùnú. Bó o bá rí inú ara rẹ, ó wà nínú àwọn tá a fi yí ọ ká tó jẹ́ ọmọ Ọlọ́run pẹ̀lú rẹ. Ó wà nínú àwọn tá a fi yí ọ ká tó jẹ́ ọmọ Ọlọ́run pẹ̀lú rẹ. A máa bẹ̀rẹ̀ kíkà ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ 4. Ìwé Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ 4 kí ló sọ? Ó ní ẹni tí ó ń tù wá nínú, Ọlọ́run nìyẹn o. Ẹni tí ó ń tù wá nínú ní gbogbo wàhálà wa. Mi tí bá ẹni yẹn náà pàdé, kò sí bó ṣe lè lówó tó tí ò tí la wàhálà kọjá nu ayé yìí. Èmi náà ti ṣe díẹ̀ láyé báyìí, mo rí pé ayé yìí kún fún wàhálà. Ìwé mọ́ tiẹ̀ sọ pé ká máa ra ìgbà padà torí pé gbogbo ìgbà ó kún fún ibi. Ìwé Jóòbù orí 14 sọ wípé gbogbo ọjọ́ ni ó kún fún ìdààmú àti wàhálà. Èmi ò tí rí ẹni náà, kò sí bó ṣe lówó tó kó lọ́rọ̀ tó kó lọ́lá tó tí ò tí la wàhálà kọjá. Àwọn ẹlòmíì gan ọrọ̀ wọn gan lórísun wàhálà wọn. Owó wọn lórísun wàhálà wọn. Ó ní wọ́n oníwàásù ṣe sọ wípé a kó àwọn ọrọ̀ kan jọ fún ìparun àti ìpalára àwọn tó ní wọn. Mo pa láṣẹ fún ọ tó ń gbọ́ mi, ọrọ̀ rẹ ò ní pa ọ́ lára. Owó ọwọ́ rẹ ò ní pa ọ́ lára. Àmì yẹn ò lárinrin tó. Owó ọwọ́ rẹ ò ní pa ọ́ lára. Àwọn kan wà ní Bible, wà ní oníwàásù, ó wà ní Bíbélì. Ọrọ̀ wọn, àwọn kó ọrọ̀ ara wọn jẹ fún ìpalára ara wọn, ó wà ní Bíbélì. Nítorí náà òye gbọ́dọ̀ yé wa ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé mímọ́. Ẹsẹ̀ 4 Kọ́ríńtì kejì orí kìíní yẹn, ó ní ẹni tí ó ń tù wá nínú gbogbo wàhálà wa, kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. Ìdààmú kí dààmú, wàhálà kí wàhálà nínú. Ọ̀pọ̀ nu wa bẹ́ẹ̀ bá ti gbọ́ wípé èèyàn kan wà ní wàhálà, ó yá afẹ́fẹ́ a máa fèrè gé ni. Bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀. Iye wa gbọ́dọ̀ sí. Bàbá jẹ́ ara nínú Kristi nítòótọ́, bàbá jẹ́ ẹ̀yà kan nínú Kristi nítòótọ́, a gbọ́dọ̀ mọ bí a ṣe ń gbádùn papọ̀, bí a sì ṣe ń jìyà papọ̀. A gbọ́dọ̀ mọ bí a ṣe ń la ohun gbogbo kọjá bákan náà gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ọmọ Ọlọ́run tó wà nínú ìjọba Ọlọ́run tó fẹ́ ṣèfẹ́ Ọlọ́run láyé. Ohun tó burú ni kí ọmọ Ọlọ́run máa la nǹkan kọjá kó jẹ́ pé òun nìkan ló ń là kọjá. Ohun tó burú ni, kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ohun tó burú ni kí ọmọ Ọlọ́run tí gbogbo wa sì mọ̀ pé ọmọ Ọlọ́run ni èyí, kí ó wà nínú wàhálà kó sì jẹ́ wípé òun nìkan ṣo ni ó máa wà ní wàhálà rẹ̀. Ẹ gbọ́, àwọn Yorùbá ní wípé kò lè burú títí kó má ku ẹnìkan mọ́yìn. Òótọ́ ni. Wọ́n ní ẹni tó máa kú láṣẹ kíni, òun là mọ̀ o. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ó yẹ ká mọ̀ pé kò yẹ ká dá wà nínú wàhálà, kò yẹ ká dá wà nínú ìdààmú. Pé lábẹ́ bó ti wù kó rí, bí a bá tiẹ̀ rí ìkánjú nínú ayé, bí a bá rí ìdààmú nínú ayé, bá a bá rí wàhálà nínú ayé, fún àwa tí a ti fa ayé wa fún Jésù,
fún àwa tá wà ní agboolé ìgbàgbọ́ lágbàáyé kò yẹ ká dá wà, kò yẹ ká jẹ́ pé àwa nìkan la máa làájá. Irọ́, ó yẹ ká rí ìtùnú gbà nípasẹ̀ àwọn tó jẹ́ onígbàgbọ́ pẹ̀lú wa, nípasẹ̀ àwọn tá jọ jẹ́ ara nínú Kristi, nípasẹ̀ àwọn tá jọ jẹ́ ẹ̀yà kan nínú Kristi. Ó yẹ ká rí ìtùnú gbà nítorí pé nípa ọ̀rọ̀ Ọlọ́run, nípa ìwé mímọ́, Ọlọ́run ti ṣètò ìtùnú fún wa nípasẹ̀ wọn. Ọlọ́run ṣe kí ni? Ó ti ṣètò ìtùnú fún wa nípasẹ̀ wọn. Nípasẹ̀ àwa náà ó ṣe ìtùnú fún àwọn ẹlòmíràn tó ń bẹ nínú wàhálà. Nítorí pé bí Ọlọ́run bá ń tù ọ́ nínú lónìí nítorí kó bá lè tu àwọn ẹlòmíràn tó sopọ̀ mọ́ ẹ nínú ni. Ìwọ tó rí ìtùnú tó jẹ́ pé ìtùnú tiẹ̀ bó ṣe yí ẹ sí ni wípé bámúbámú ni mo yó, èmi ò mọ̀ bí ebi ń pọmọ ẹnìkankan. Ó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá rí Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ wá tẹ́gbẹ̀yìn ni ìwọ tó bá jẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ni ẹ́, tó bá ti wà okay, tí ó ti wà alright, kò sí tó kàn ẹ́ nípa ẹlòmíì kó wà okay àbí ó wà alright, kò sí tó kàn ẹ́. Òun ló ṣe máa ń bà mí nínú jẹ́ pé onígbàgbọ́ kan lè wà kó kẹ̀yìn sí àwọn òbí rẹ̀. Wípé ọmọlẹ́yìn Kristi kan lè wà kó kẹ̀yìn sí àwọn ará rẹ̀. Ìwé mọ́ sọ pé bọ̀ fún bàbá òun ìyá rẹ̀ kí ọjọ́ rẹ̀ kí ó lè pẹ́ lórí ilẹ̀ tí Ọlọ́run bàbá rẹ̀ ti fi fún ọ. Èyí ni òfin àkọ́kọ́ pẹ̀lú ìlérí. A sì lè rí ọmọlẹ́yìn Kristi tó jẹ́ wípé àwọn tó tiẹ̀ jẹ́ mọ̀lẹ́bí wọn gan wọn kọbi ara sí wọn. Kò ní ṣe pẹ̀lú ẹ̀yà tó ti wá nínú ara. Ohun tó bá ti mú ọjọ́ ọmọlẹ́yìn Kristi, tó bá ti mú ọgbọ́ Ọlọ́run gbọ́, o gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́. Orísun ìtùnú ló gbọ́dọ̀ jẹ́ fún àwọn tó ń bẹ láyìíká rẹ̀, bẹ̀rẹ̀ láti agboolé ìgbàgbọ́ sí agboolé rẹ̀ nínú ara. Bí a bá rí ọ, a gbọ́dọ̀ gbà wípé a rí ìtùnú tí Ọlọ́run ti ṣe sínú ayé rẹ̀. Ní gbogbo ọ̀nà tá a fi tù ọ́ nínú, lọ́lọ́run retí kí wọn náà kó ṣe kí ni kó tu ẹlòmíì nínú. Kó tu ẹlòmíì nínú. A rí àwọn onígbàgbọ́ ọmọ Ọlọ́run tó ń bẹ ní ipò wọn ò san ẹlòmíì. Ọ̀pọ̀ nu wọn pàápàá àwọn tó wà nínú òṣèlú, ipò wọn ó fi ṣe jàǹbá sí gbogbo ènìyàn ní, sí gbogbo aráàlú. Àwọn èèyàn ń ṣe onígbàgbé ni wọ́n. Wọ́n ń ṣe ọmọ Ọlọ́run, ọmọ èṣù ni wọ́n o. Wọ́n bá máa fèdè fọ̀ kọ́ máa sùn sí ṣọ́ọ̀ṣì lálálẹ́. Mo gbọ́ nípa oníṣèlú kan gbà kan táwọn tó fẹ́ pa ń lé kiri, ó bá kú òun lé kò ń sun ilé ẹ̀ mọ́, a lọ máa sun ibi tá à ń pè ní camp. Ibẹ̀ ló ń sùn títí. Ṣé ẹ mọ̀ wípé nígbà tí ó parí òṣèlú ẹ̀ tí wọn ò fọwọ́ kàn tó pé ó ń sun camp, ó ń sun ibi tá a lè pè ní ibi agboolé ìgbàgbọ́. Nígbà tó parí òṣèlú tó padà sílé, wọ́n pàpà rẹ́yìn ẹ̀, wọ́n pàpà pa o. Torí pé ó kàn ń sá àsálà fún ẹ̀mí ẹni kò dìrọ̀ mọ́ Ọlọ́run. Kì í ṣe kó gbọ́ Ọlọ́run gbọ́. Kì í ṣe kó gbọ́ Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ni, kì í ṣe kó gbọ́ Ọlọ́run gbọ́. Kì í ṣe pé ó wá sábẹ́ òjìji Olódùmarè. Ó kàn ń wá láti sá àsálà fún ẹ̀mí rẹ̀, á lọ máa sọ ọgbà ilé ìgbàgbọ́. Ṣùgbọ́n nígbà táwọn ẹ̀rí pé ọgbọ́n tó ń dá nìyẹn, wọ́n dúró díẹ̀. Kí sáà yẹn lọ díẹ̀, ó padà sílé. Nígbà tó dẹ̀ ṣe díẹ̀, àwọn tó ń lé láti pa wọ́n padà pa o. Ìwọ tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run, orísun ìtùnú ló jẹ́ fún ẹlòmíràn. Bóyá àlùfáà ní àbí ọmọ ìjọ ní orísun ìtùnú lẹ jẹ́ fún ara yín. Àlùfáà gbọ́dọ̀ jẹ́ orísun ìtùnú fún ọmọ ìjọ gbọ́dọ̀ jẹ́ orísun ìtùnú fún àlùfáà. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ Bíbélì yẹn tán fún wa kó lè yé wa dáadáa. Ẹni tí ó ń tù wá nínú gbogbo wàhálà wa, ẹ̀sà tó bá jẹ́ ènìyàn tó wà láyé, wàhálà wà. Kò ń ṣe pé wàhálà ń bẹnu ayé. Àwọn tó kọ̀wé sí àti ohun tó kọ̀wé sí ló máa rí o. Àwọn tó fẹ́ àti ohun tó fẹ́ ló máa rí o. Òun ni àwọn àgbàlagbà ṣe sọ wípé ti bi tiré ládálé ayé. Èèyàn lè ríre kó má rí bí, èèyàn lè rí bí kó má ríre, gbogbo rẹ̀ ló wà. Ohun tí à ń gbàdúrà fún ni pé kí ibi má pọ̀ ju ire lọ. Ẹsẹ̀ onígbàgbọ́, ipa ẹsẹ̀ onígbàgbọ́ ó máa ń dán ni, bẹ́ẹ̀ ni ó máa ń dán nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nínú ayé yìí wàhálà wà, inú ọ̀rọ̀ náà ló wà pé wàhálà wà. Ó ní pé ẹni tí ó tù wá nínú gbogbo wàhálà wa
kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú nípa ìtùnú náà tí àwa fi ń tu àwa tìkára wa nínú láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó túmọ̀ sí wípé Ọlọ́run tù wá nínú ká lè tu ẹlòmíì nínú. Ó fún ọ lówó kẹlòmíì náà lè lówó. Ó fún ọ lọ́lá kẹlòmíì náà lè lọ́lá. Kí n sọ lọ́nà tó fi yé ọ. Ó fún ọ lọ́mọ kẹni tí ò tí lọ́mọ náà lè torí rẹ lọ́mọ. Ó fún ẹ ní gbogbo ohun tó bá fún ẹ láti tù ọ nínú kí ẹni tí ò tí ní kó lè ní ìrètí wípé bọ́lọ́run bá rántí ẹ yóò rántí òun náà. Kí gbésí ayé rẹ̀ kí ó má yọ wípé kò tí ì ní ohun tí wọ́n ní kó má yọ. Ohun tó burú ni kájọ wà nínú agbolé ìgbàgbọ́ kí wọ́n ní tó pọ̀ kó o sì wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ò ní rárá kó o sì má yẹbẹ̀ wò kó jẹ́ pé tara rẹ nìkan ló mọ̀. Ohun tó burú jáì ni ó tú ẹnikẹ́ni nínú ó ti kọ ohun sí ọ̀rọ̀ Ọlọ́run ó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Ọlọ́run ṣètò ìtùnú fún wa nípasẹ̀ iṣẹ́ ìwé mímọ́, iṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú àwọn ẹlòmíràn tó fi yí wa ká, pàápàá nínú agbolé ìgbàgbọ́. A gbọ́dọ̀ mọ èyí bí a ṣe mọ orúkọ wa wípé ìtùnú ń bẹ fún wa. Lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n lábẹ́ bó ti mú kórí àwọn kan wà tó yìí ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n lè má ṣe rere bí ọ̀pọ̀ ṣe ń ṣe rere. Wọ́n lè má ní gbogbo ohun tí ọ̀pọ̀lọpọ̀ ní nínú ara, ṣùgbọ́n nínú ẹ̀mí nípa ọ̀rọ̀ Ọlọ́run wọ́n jẹ Ọlọ́run lógún, wọ́n ṣe bí èsì Ọlọ́run nítorí pé wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ gbà wípé ìtùnú ń bẹ fún ọ. Ẹ jẹ́ n ka ìwé Kọ́ríńtì kínní orí 14 yẹn. Wọ́n fi nǹkan wà ń bẹ̀ nínú ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 3 àti 1 yẹn. Ẹsẹ̀ 3 ẹ ká kọ́kọ́ ka ẹsẹ̀ 3 yẹn náà kárí tó èèmọ̀ sọ nínú Bíbélì yẹn. Ó ní ṣùgbọ́n ẹni tí ó ń sọtẹ́lẹ̀ bá àwọn ènìyàn sọ̀rọ̀ fún ìmúdúró àti ìgbaniníyànjú àti ìtùnú. Bó bá lo ẹ̀bùn ẹ̀mí, kí ni ẹ̀bùn ẹ̀mí tó ń lò fún wa já sí? Ṣé ó mú ẹsẹ̀ wa dúró nínú Kristi? Ìmúdúró? Ṣé ó ń gbà wá níyànjú pé ẹni tí ò ní retí kírètí padà sí ọkàn rẹ̀? Bí ẹni tó rò wípé Ọlọ́run bolójú ẹ wà kó rí wípé lóòótọ́ Ọlọ́run rántí mi nípa ẹ̀bùn ẹ̀mí tó ń lò ẹ̀. Ṣé ó mú ìtùnú bá ẹni tí ó wà láyìíká àwọn tó rí ọ pé ó ń lo ẹ̀bùn ẹ̀mí? Ṣé ó mú ìtùnú bá wọn? Ó ń sọ nípa ìsọtẹ́lẹ̀ ń bí. Ìsọtẹ́lẹ̀ àti gbogbo ẹ̀bùn ẹ̀mí ló gbọ́dọ̀ wà fún ìmúdúró, ìgbìyànjú, ìgbaniníyànjú àti kíni ìtùnú gbogbo ènìyàn. Bó o bá lò ń sọ tẹ́lẹ̀ ó ń ríran, ìwà ríran. Mo sọ lẹ́ẹ̀kan yẹn nígbà tá à ń ṣe ìsìn àkọ́kọ́. Wọ́n fi fídíò kan hàn mí àwọn ọdún sẹ́yìn. Wòlíì yẹn ó pera rẹ̀ ní wòlíì o, gbogbo àwọn ìjọ ẹlẹ́tàn tí àwọn ènìyàn fẹ́ràn kó máa lọ lọ́pọ̀lọpọ̀. Tó ti sáyé wọn di ríboríbo tó hàn tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ó pera rẹ̀ ní wòlíì. Ó ń sọ tẹ́lẹ̀ fún arábìnrin yẹn. Ó ní pé òun rí ọjọ́ báyìí. Ó ní kí ni ọjọ́ yẹn túmọ̀ sí ní ilé ayé arábìnrin yẹn. Arábìnrin yẹn sọ wípé ọjọ́ ìta bí mi ni, ọjọ́ ìbí mi ni. Ó ní ọjọ́ ìbí rẹ ni. Ó lọ́jọ́ yẹn máa tó wáyé ní ìwọ̀n bí ọ̀sẹ̀ méjì tó ń bọ̀ yìí. Ó ní bẹ́ẹ̀ ni ó máa tó wáyé. Ó ní gbọ́ mi arábìnrin, ọjọ́ ẹ̀ lọ́jọ́ ikú rẹ̀. Ẹni ẹlẹ́ni fò sọ́lẹ̀ ó dákú. Kí ló ṣe bí ẹṣin gbogbo tó jọ wá lójú nínú ohun tí wòlíì yẹn sọ lọ́jọ́ yẹn ni pé ó ní ọjọ́ ìbí yẹn tó ń bọ̀ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ yìí, lọ́sẹ̀ bíi méjì tó ń bọ̀ yìí. Ó ní ọjọ́ tó máa kú nìyẹn o. Ó ní gbọ́ mi kò sí tẹ́nikẹ́ni lè ṣe sí. Arábìnrin yẹn ó dákú straight. Ó kọ́kọ́ dákú lọ. Nígbà tó dákú lọ náà bí ọjọ́ ẹ̀ tiẹ̀ lọ ọjọ́ ẹ̀ lágbẹ̀mí mi torí mo rí wípé ó yẹ kí ìfúnpá ẹ̀ kó wá ga pẹ̀lú ohun tí wòlíì yẹn lọ sọ fún, ìròyìn ìbànújẹ́ tó sọ fún, ó yẹ kí ìfúnpá ẹ̀ ga. Àwọn tó wà láyìíká rẹ̀ nínú ìjọ ẹ̀ pọ̀ lọ́jọ́ yẹn, gbogbo wọn ló ṣe wọ́n ní kàyéfì náà wá rírì pé irú ìsọtẹ́lẹ̀ wo leléyìí. Ṣùgbọ́n gbogbo wọn torí pé wọn tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé wọ́n ń ṣe bó ṣe wọn náà ti gba ẹ̀tọ́ láàyè. Wọn ò lóye wípé ẹ̀mí Ọlọ́run ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ̀mí Ọlọ́run kọ́ ló ń lo wòlíì, ẹ̀mí òkùnkùn ni. Ìyẹn ń ṣe wòlíì Ọlọ́run, wòlíì èṣù ni.
bẹ́ẹ̀ ni ìyẹn òun ṣe tó ń tún téèyàn ṣe abatèèyàn jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni bí kò tiẹ̀ máa lé arábìnrin yẹn kiri ẹni tó sọ tẹ́lẹ̀ yẹn ó ti pe ikú sínú ìrìn àjò arábìnrin yẹn bẹ́ẹ̀ ni nítorí náà arábìnrin yẹn ó dákú àwọn ènìyàn wá rírì gbogbo ọkàn wọn já ọkàn wọn fọlọ ẹ̀rù dé ẹ̀mí èṣù àwa ṣe kíni á rí àyà ti ṣe iṣẹ́ tó yẹ kó ṣe láàrin ìjọ yẹn ǹjẹ́ rí báyìí wípé ìsọtẹ́lẹ̀ tàbí ìfihàn ẹ̀bùn ẹ̀mí kò sí fún àti bà ọkàn èèyàn jẹ́ kò sí fún àti jániláyà irọ́ ó wà fún ìmúdúró ìgbaniníyànjú àti ìtùnú ó gbọ́dọ̀ tù ẹ́ nínú olójẹ́ wípé èmi ò mọ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sá kiri lénìí mo ti wà lábúlé ẹ báyìí mo wà lábúlé ẹ ó ní igi ọsàn ó ní ọ̀parun ó ní gbá ọláwo ó dàbí pé àwọn arúgbó wà abúlé wo ni ò sárúgbó abúlé wo ni ò ní gi gbogbo ẹ̀tàn tó ń sọ àwọn aṣọ gbogbo báyìí ìṣòro tó jù gan lè rí béèyàn bá rí ẹlòmíì ìwọ tó bá mọ tó lóyìnbó pè ní psychology wa mọ tẹ́ni ẹ ṣaláìní àwa sọ síta nígbà tó wá sọ ẹ síta ẹgbọ́n mi ṣàkówá ní ìdáhùn sí ìṣòro ayé wọn so o lè ríran o lè rí ìdáhùn orí ibi tó wọ́ orí ibi tó ti nàró ìyẹn ni wípé ìyẹn ò sí látọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run kò wá látọ̀dọ̀ Ọlọ́run tó pé kò sí fún ìmúdúró onígbàgbọ́ kò sí fún ìgbaniníyànjú onígbàgbọ́ kò sì sí fún ìtùnú onígbàgbọ́ bí a bá gba àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí láàyè àwọn tó ń ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́ nìyẹn àwọn tó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí máa mọ ohun tó ń gbà kí ọ̀pọ̀lọpọ̀ máa mọ̀ wípé ìtùnú wa ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ sínú ìwé mímọ́ nípasẹ̀ rẹ̀ láti mọ̀ wípé ìwọ tó bá jẹ́ onígbàgbọ́ pẹ̀lú mi ìwọ tá a bá jọ jẹ́ ara Kristi orísun ìtùnú la jẹ́ fúnra wa kì í ṣe orísun ìbànújẹ́ ó fẹ́ ka ẹsẹ̀ 50 yẹn ó lé ẹyọ kan yẹn 31 kí sáré kà fún wa gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́ kí a lè tu gbogbo yín nínú kí a lè tu yín nínú ìjọ wo ló ti lọ síjọ tàbí ló wà láyìíká àwọn ènìyàn Ọlọ́run tí orí ìtùnú gbà kì í ṣe wípé aṣọ ọmọ lórúkọ à ń pè ní ìtùnú nìkan ìgbésí ayé wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa gbọ́dọ̀ mú ìtùnú bá àwọn tó wà láyìíká wa bẹ̀rẹ̀ láti àwọn tó wà ní agbolé ìgbàgbọ́ àwọn tí a bí wa tá a jẹ́ ẹbí nínú ara àti nínú ẹ̀mí a gbọ́dọ̀ jẹ́ orísun ìtùnú fúnra wa bí Ọlọ́run ṣe ṣètò rẹ̀ nìyẹn àwa tá a bá ṣe bẹ́ẹ̀ a ti lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run àti kẹ̀yìn sọ́lọ́run àbá jálùfà àbá máa fèdè títún sọ̀rọ̀ nígbà tí gbogbo èèyàn ti mọ̀ wípé ìwé mọ́ sọ pé bẹ́ẹ̀nìyàn bá ń fèdè títún sọ̀rọ̀ kò sí ẹni tó ń gbọ́ ohun tó ń sọ ní gbogbo ìgbà ó ń bá Ọlọ́run sọ̀rọ̀ olóyin jẹ́ pé kò síbi tó délé ni àwọn náà láwọn fèdè títún sọ̀rọ̀ bó tilẹ̀ yẹ pé ẹ̀mí òkùnkùn ló ń lò wọ́n á máa sọ nǹkan kan ohun tó bá ti wọ́n á ṣà máa sọ mo ti rí lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú ìrìn àjò mi bíntín tó bá ti ń ṣe bẹ́ẹ̀ tó ti gbẹ̀mí èṣù láì ẹ̀mí èṣù ara páláyà wọlé a máa lò wọ́n láti ba ayé àwọn ènìyàn jẹ́ ìkọ́nà àwọn wòlíì ọ̀rẹ́ mi tó jẹ́ wòlíì ó sọ nǹkan fún mi láàrin ọ̀sẹ̀ tá ló kọjá ẹ̀ wọ́n ní wọ́n fẹjọ́ ẹnìkan sun àwọn tó pera rẹ̀ ní wòlíì á wá máa wẹ̀ fún àwọn tó ń wojú Olúwa fún ọmọ àwọn ìyàwó ilé 2025 làwà yìí wọ́n yìí ń ṣe ó wá máa wẹ̀ fún wọn a máa wẹ̀ fún wọn a ní òun wẹ̀ fún odidi géńdé obìnrin arábìnrin obìnrin ìyàwó ilé ìyàwó nítorí pé wọ́n wojú Olúwa fọ́mọ ìwọ ní wòlíì ni ẹ́ òun ṣiṣẹ́ wòlíì fún wọn wá mú wọn pé kán wá ṣe iṣẹ́ ààbò wá máa wẹ̀ fún wọn ó ti mọ̀ wípé èṣù ló ń lò ẹ́ ó ti mọ̀ wípé èèyàn ò bọ̀rọ̀ Ọlọ́run mu ìwẹ̀ wo ni géńdé ọkùnrin wẹ̀ fún géńdé obìnrin bí ó ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ara bí ó ṣe ṣìnà ẹ̀mí àgbèrè yóò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àwọn tó wá ń wojú Olúwa fọ́mọ ló ń wẹ̀ fún kì í ṣe wípé òun gbìyànjú àti bá wọn sùn bóyá kó máa bímọ fún ẹnìyẹn èṣù ló ń lò ẹ́ kì í ṣe Ọlọ́run
wọ́n sọ̀rọ̀ ẹni yẹn fún mi pé wọ́n fẹ́ ju ẹni yẹn sùn wọ́n pé káwọn wá báwọn ṣe lè bá ẹni yẹn wípé kó dákẹ́ irú ìṣekúṣe kó dákẹ́ rẹ̀ kó yé ṣe mọ́. Kò yẹ kán bá irú ẹni yẹn sọ̀rọ̀ nìkan, ó yẹ kán gba ìjọ lọ́wọ́ rẹ̀ pé báwo ló ṣe dàlúfà lákọ̀ọ́kọ́, báwo ló ṣe dàlúfà ta tún pè ń wòlíì, táwọn ènìyàn ṣe kọ̀ ní lọ́dọ̀ rẹ̀, tó ṣe mú àwọn ayaláya lọ́kọ̀ọ̀kan tó máa wẹ̀ fún pàápàá àwọn tó wojú Olúwa fún ọmọ. Ojú obìnrin rí tó pàápàá àwọn obìnrin tó kọ̀ láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbàdúrà fún ẹ, ò ní pẹ̀yìndà lẹ́yìn Jésù. Wá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ó ṣàmìyàn dáadáa. Mo ní wá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ìrírí rẹ, ohun tí máa tún sọ rèé o. Jẹ́ kí ìrírí rẹ kó wà lábẹ́ àkóso ìwé mímọ́. Yálà ohun tó bá rí láyé jẹ́ kó wà lábẹ́ àkóso ìwé mímọ́. Má máa wá ìrírí tó yàtọ̀ sí ìrírí tí a ti fi hàn ẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ìwé mímọ́. Mo fẹ́ ka Tímótì kejì orí 3 fún wa. Ọ̀pọ̀ nu wa ni kò yé wa wípé àwa tá bá jẹ́ ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ àkóso ayé wa. Tímótì kejì orí 3 kí ló sọ? Láti ẹsẹ̀ 15 ó ní, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́. Ó sọ nípa Tímótì pé ó mọ ìwé mímọ́. Paul ló sọ̀rọ̀ níbí. Láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́. A gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó yọ̀ǹda ìrírí wa lábẹ́ àkóso ìwé mímọ́. Ohun tí ò bá ti bá ìwé mímọ́ mu ó yẹ ká kẹ̀yìn sí. Ìwọ náà tó ń pè ẹ́ ní ọmọ ọjọ́ tó ní kó wá wẹ̀ o, pé àlùfáà rẹ ló máa wẹ̀ fún ọ ní géńdé ọmọbìnrin o tó ti bàlágà, o bàlágà àlùfáà rẹ bàlágà, wọ́n dẹ̀ wẹ̀ fún ẹ̀dẹ̀ máa wẹ̀ fúnra yín. Ṣé iye rẹ̀ ò ti ṣí wípé nígbà tó wà nínú ayé gan tó bá fẹ́ ṣe ìṣìnà ò ṣe ṣe? O ti wá dénú ìjọ, o ṣe dénú ìjọ tó wá pàrọwà fún ẹ, bọ́ bá tiẹ̀ fi nǹkan sẹ́nu bá ọ sọ̀rọ̀, ṣé kò yẹ kí iye rẹ̀ ṣí? Ẹni tó bá ń wá wàkúwà lóòótọ́ yóò rí ìrìkúrí o, ò ní wá wàkúwà. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́, tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà. Ìwé mímọ́ ló sọ wá di ọlọ́gbọ́n, kì í ṣe ìrírí ènìyàn, kì í ṣe ọ̀rọ̀ ènìyàn, kì í ṣe àròsọ ènìyàn. Ìwé mímọ́ fún ara rẹ̀ ló sọ wá di kíni? Òun ló sọ wá di ọlọ́gbọ́n. Ìwé mímọ́ ló sọ wá di ọlọ́gbọ́n. Ògbọ́n tí ò bá ti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ò ń ṣe ọlọ́gbọ́n nínú ayé yìí. Ìrírí lágbà, ìrírí kọ́ lágbà o, ọ̀rọ̀ Ọlọ́run lágbà. Ìrírí lágbà, ta ló sọ bẹ́ẹ̀? Ọjọ́ orí wà fún ìrírí lóòótọ́ ni. Èèyàn lè rí ìrírí kó yẹ pé ìrírí ìbànújẹ́ lórí, ó lè má rí dáadáa. Ó jẹ́ ìrírí àwọn aṣèlòdì sí Kristi lórí, ó lè má rí dáadáa. Ọ̀rọ̀ Ọlọ́run lágbà. Ọ̀rọ̀ Ọlọ́run gangan ló sọ ní di ọlọ́gbọ́n. Ẹgbọ́n nǹkan tí ìwé mọ́ sọ. Ó ní àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́, tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà. Ọgbọ́n tí a gbà ọ́ là lónìí àti lọ́la sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Mi mọ ìgbàgbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń polongo lónìí o, ṣùgbọ́n ìgbàgbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa rẹ̀, ìgbàgbọ́ nínú Kristi Jésù ni. Kì í ṣe ìgbàgbọ́ nínú àlùfáà, ìgbàgbọ́ nínú ibì kan, ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ohun tí Kristi Jésù ń ṣe nínú ìwọ tó sì ń ṣe nínú èmi náà, òun ni ìgbàgbọ́ tí Ọlọ́run ń ṣe kíni, tí ó fọwọ́ sí o. Ó ní gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí. Ọ̀pọ̀ ò fẹ́ báwí lónìí. Ó bá wọn wí, wọ́n á fi ṣọ́ọ̀ṣì lẹ̀, wọ́n á fi ìjọ lẹ̀. Ó bá wọn wí, wọ́n á sá lọ. Àwọn tí ò ṣe ẹ̀ṣọ́ ọmọ ìjọ gan tó jẹ́ ọmọ inú rẹ ni wọ́n. Ó bá wọn wí, wọ́n ní gbé kọ̀lé ẹ mọ́. Ó bá wọn wí, wọ́n á kẹ́yìn sí ẹ. Nǹkan tí ìwé mọ́ sọ fún ẹni tí a bá báwí tó bá ti wà nù kì yóò ṣe kíni, yóò parun lójijì láìsí àtúnṣe. Kò sí tó mú kẹ́lòmíì parun lójijì ju pé kò fẹ́ràn ìbáwí lọ. Kò fẹ́ràn ìbáwí. Ìwọ tó bá ti kórìíra ìbáwí, òun kọ lẹ́tà sí àti parun lójijì nìyẹn. Bí ìwé mọ́ ṣe sọ fún wa nìyẹn. Ìwé òwe ló sọ bẹ́ẹ̀. Ìwé òwe ló sọ bẹ́ẹ̀. Ó ní gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́,
fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo. Ìyẹn túmọ̀ sí pé òdodo, lóòótọ́ òdodo ni a jẹ́ òdodo Ọlọ́run nínú Kristi Jésù, ṣùgbọ́n òdodo tí a jẹ́ ó nílò ẹ̀kọ́, ó nílò ìtọ́ni, ó nílò ìbániwí, ó nílò ìkọ́ni. Lóòótọ́ ló jẹ́ òdodo Ọlọ́run nínú Kristi Jésù, ṣùgbọ́n ìwọ tó jó òdodo yẹn ó ṣeé ṣe kó ṣàṣìṣe, ó ṣeé ṣe kó jẹ́ òpè, ó ṣeé ṣe kó má mọ ohun tó yẹ kó mọ̀ débi tó máa ṣe ohun tó yẹ kó ṣe. Nítorí náà ó ní òdodo ní Ọlọ́run nínú Kristi Jésù lóòótọ́, ṣùgbọ́n òdodo rẹ nílò ẹ̀kọ́ Ọlọ́run, ó nílò ìbániwí. Torí ẹni tó yí bàbá bá fẹ́ràn ló ń bá ìwọ tí àbá bá wí àfẹ́ràn rẹ ni. Ó nílò ìtọ́ni láti tọ́ ọ sọ́nà, ó sì nílò ìkọ́ni láti kọ́ ọ kó o mọ̀ yàtọ̀ nínú ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì rẹ. Ó ní kí ènìyàn Ọlọ́run kí ó lè pé, tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo, kí a lè pé ènìyàn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, kí a lè wà ní pípé. Bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ jẹ́ kí ìrírí wa kí ó wà lábẹ́ àkóso ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí máa mú kí n sọ fún wa wípé oríṣiríṣi ìrírí mẹ́ta ló wà láyé. Gẹ́gẹ́ bí mo ṣe rí sí, bí ó ṣe yé mi sí, bí a ṣe fi hàn mí. Mi ń sọ nípa ìrírí ìkorò àti ìrírí adùn o. Ọwọ́ rẹ ló wà, ìwọ ló máa mọ̀ bóyá ìrírí tó ń rí bóyá ó korò sí ọ àbí ó jẹ́ adùn sí ọ. Ọ̀pọ̀ nu wa àárín nǹkan bí Ọlọ́run ṣe ń rí. Mo sọ nípa Joseph lọ́pọ̀lọpọ̀ ní ìsìn àkọ́kọ́ tá kọ́kọ́ ṣe lónìí, pé bí ìgbésí ayé Joseph ṣe rí, kò sẹ́ni tó mọ̀ wípé ẹrú ń bọ̀ wá dọba, kò sẹ́ni tó mọ̀ wípé ọjọ́ kan máa dé Joseph wá jẹ́ ẹni tí ó gba ayé ìgbà yẹn, tí ó gba gbogbo ayé ìgbà yẹn là, tí a máa lò láti gba ayé ìgbà yẹn là nígbà tí ìyàn yẹn dé. Kò sẹ́ni tó máa mọ̀ pé ọjọ́ kan máa dé ẹni tá ń pè ní Fáráò, ọba Íjíbítì, yóò rẹra rẹ̀ sílẹ̀, yóò fi ìtẹ́ rẹ̀ lẹ̀ kí Joseph kó ṣe kíni, kó ṣe ọba, kó hùwà ọba, kó ṣe ìṣe ọba, kó sì darí, kó ṣe àkóso lórí ìlú rẹ̀ àti gbogbo àwọn ìlú tó wá sábẹ́ Íjíbítì láti wá gba oúnjẹ, láti wá ra oúnjẹ, láti wá rà, láti wá tà nígbà yẹn. Kò sẹ́ni tó máa rò bẹ́ẹ̀, nítorí gbogbo ìrírí Joseph gẹ́gẹ́ bí bó ṣe lẹ́bùn tó, bí a ti mọ̀ pé Ọlọ́run wà fún tó, bí bàbá rẹ̀ ṣe fẹ́ràn rẹ̀ tó, bí ó ṣe yẹ kí ìrírí rẹ̀ kó ládùn tó kò ládùn. Ó ní ìrírí ìkorò, ó ń lọ láti inú ìkọ̀sílẹ̀ nínú ẹbí, ìkórìíra nínú ẹbí, ìkọ̀sílẹ̀ nínú ẹbí. Wọ́n fi sínú ihò láti pa, wọ́n gbìyànjú àti pa, nígbà tó yá wọ́n ta sínú ẹrú, wọ́n ta sínú ẹrú tán, nígbà tó yá tún bára rẹ̀ nílé Pọ́tíférì, nígbà tó délé Pọ́tíférì tó rò bóyá òun ti délé ìsinmi, ó ní rárá, ó tí ì rí ìsinmi. Ìyàwó Pọ́tíférì bá dojú lé, ó ní àfi dandan kó bá mi sùn. Wọ́n ní wípé Jósẹ́fù, kàkà kó àlá rẹ̀ wá sí ìmúṣẹ, jẹ́ ká fún ẹ ní ẹ̀tọ́ wò, kó tọ́ àṣìṣe wò. Tó bá ti tọ́ àṣìṣe wò, bóyá wàá rí oúnjẹ jẹ, ṣùgbọ́n ò ní lè kọjá oríta tó wà. Wọ́n fi lọ wípé Jósẹ́fù tọ́ àṣìṣe wò, wàá rí oúnjẹ jẹ, wàá ráṣọ wọ̀, ṣùgbọ́n ò ní lè kọjá oríta yìí o. Àlá rẹ ò ní lè wá sí ìmúṣẹ, ìsọtẹ́lẹ̀ rẹ ò ní lè wá sí ìmúṣẹ. Gbogbo ohun tó bá lè rò pé Ọlọ́run lè ní nípinnu fún ọ, o máa gbàgbé ẹ̀ tó bá ti lè tọ́ àṣìṣe wò ń bí. Joseph wora rẹ̀, ó wo ìyàwó Pọ́tíférì wípé gbogbo nǹkan lọ̀gá mi fún mi yàtọ̀ sí ìwọ tó jẹ́ ìyàwó rẹ̀. Wọ́n ṣe ṣèyí láti ṣẹ̀ sí Ọlọ́run. Ó ní pé àgbèrè ò ń ṣe fún mi, ṣìnà ò ń ṣe fún mi, ọ̀pọ̀ lè máa ṣe kò lè jẹ́ fún mi. Èmi níbi tí mò ń lọ, mo ní àlá nínú Ọlọ́run tó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ, mo ní ìrètí nínú Ọlọ́run, mo ní àsọtẹ́lẹ̀ rere nínú Ọlọ́run tó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Èmi kọ́ ẹwẹ́lòmíì. Ẹ̀sà nígbà tí Joseph dórí ìtẹ́, kò ṣàkọsílẹ̀ mọ́ fún ìyàwó Pọ́tíférì àti fún Pọ́tíférì fún ara rẹ̀ o, ààrí wọn mọ́ o. mo mọ̀ wípé yóò wà lára àwọn tí yóò kọ́kọ́ wá bẹ Joseph wípé jọ̀ọ́ dáríjì mi, má rántí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀. Nítorí pé nígbà tí Joseph kọ̀ láti tọ́ àṣìṣe wò nípasẹ̀ ìyàwó Pọ́tíférì, wọ́n sọ sínú túbú. Lóòótọ́ ni mi ìbá Pọ́tíférì, mi ìdá lẹ́bi Pọ́tíférì, torí nígbà tó dé tí ìyàwó fẹjọ́ sun Pọ́tíférì ọkọ rẹ̀ wípé Joseph gbìyànjú àti bá ní àjọṣepọ̀ pẹ̀lú ipá,
ta ni Pọ́tíférì yóò gbàgbọ́? Ọkọ àgbà ìyàwó rẹ̀ gbọ́ náà, kò ṣáà mọ ẹrú rí, ó rí lẹ́rú ló ṣe ń lò ó, kò mọ ó gbà ìyàwó rẹ̀ gbọ́, ó tì í sínú túbú. Jósẹ́fù wà ní túbú, ó dàbí pa gbàgbé rẹ̀ sínú túbú títí ó fi bàlágà, títí ó fi dọkùnrin, tó fi di 50 ọdún. Òun ni ìgbé ayé rẹ̀ wà nínú ìrírí ìkorò títí Ọlọ́run fi rántí rẹ̀ tó fi bọ́ sí orí ìtẹ́. Ẹ wo adúrú ògo tí a ṣètò fún Jósẹ́fù tó yẹ pé kò rí títí ó fi dàgbà. Ìwọ náà bóyá ìrírí ẹ jọmọ́ ti Jósẹ́fù, o tí ì rí n tó máa dùn ẹ́ nínú. Mo fẹ́ sọ fún àwọn ìrírí mẹ́ta. Ìrírí ó pín sí ọ̀nà mẹ́ta láyé. Àwọn ìrírí mẹ́ta ló wà láyé. Mo fẹ́ kó gbọ́ mi dáadáa, kó o bá lè mọ̀ wípé ìtùnú wà fún ọ. O lè rora rẹ pin. Ẹ̀dá ò láròpin, ọ̀pọ̀lọpọ̀ ni o mọ̀. Ẹ̀dá ò láròpin. Ẹni tó bá yìí mí, ẹni tó bá yìí wà láyé, Ọlọ́run ó yìí lè fi dára tó wù, ó yìí lè fi dára rere. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń fojú pààyàn rẹ̀, ẹ̀yin tí ẹ máa ń gànyàn, tí ẹ bá ti rí pé ó lówó tó, àbò ní nǹkan tó, ní ohun mèremère tó, ẹ ti máa wò wípé a kò lè ràn mí lọ́wọ́ lọ́jọ́ iwájú, kò sí nǹkan fún eléyìí àwọn èèyàn yẹpẹrẹ ni. Irọ́ ni. Irú èèyàn bẹ́ẹ̀ máa ń tẹ́ ni. Ìwọ tó bá ti ń gànyàn báyìí, ó máa tẹ́ last. Irú àwọn yẹn máa ń tẹ́ last ni. Bẹ́ẹ̀ torí pé wọ́n ti kọ̀yìn sí àwọn ètò ìrànlọ́wọ́ wọn lọ́jọ́ iwájú. Torí pé ẹni tó gàn lánàá, òun ló máa dọba lọ́la. Bọ́lọ́ ṣe ń ṣiṣẹ́ rẹ̀ nìyẹn. Ẹni tó bá ti gàn lénìí, òun ló máa dọba lọ́la. Ẹ wò tán Jósẹ́fù tí mò ń sọ. Ìrírí mẹ́ta ló wà láyé. Ká tó gbàdúrà, mo fẹ́ fi yé wa. Ìrírí àkọ́kọ́ ni wípé ìrírí tó pọn dandan. Àwọn ìrírí kan wà ó pọn dandan, òun ni mò ń pè ní àmúwáyé. Tó o bá ti dáyé, ohun tá a kọ sílẹ̀ fún ọ ni wípé o gbọ́dọ̀ rí àwọn ìrírí yẹn, ó pọn dandan. Jósẹ́fù gbọ́dọ̀ la túbú kọjá kó bá lè dáàfin. Jósẹ́fù gbọ́dọ̀ la inú ihò tá a fi sí kọjá kó bá lè dáàfin. Ó gbọ́dọ̀ la inú ìrírí ẹrú kọjá kó bá lè dáàfin. Ìrírí yẹn pọn dandan sà. Ìwọ tó ń sá fún ìrírí tó pọn dandan, kọ́lọ́n kó dá ẹ padà síbẹ̀. Òmò ìsọ pé bó bá jẹ́ pé ìrírí yẹn ó korò àbí ó dùn, ìwọ ló máa sọ o. Inú ìwà rẹ ló wà, inú ìsọsí àti ìṣesí rẹ ló wà. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ìrírí mẹ́ta ló ń bẹ láyé. Àkọ́kọ́, ìrírí tó pọn dandan. Kò sí iye àdúrà tí Jósẹ́fù lè gbà. Bọ́lá ni yóò bá dáhùn àdúrà rẹ̀, yóò mú gbanú ìwà àti inú túbú àti inú ẹrú kọjá. Bọ́lá ni yóò bá dáhùn àdúrà Jésù náà nígbà tó wà ní ara nínú ayé, yóò mú gbọ́ orí igi àgbélébù kọjá. Kò sí iye àdúrà tó máa gbà. A máa tutọ́ sí lára, a máa dé ládé ẹ̀gún, a sì máa kàn má àgbélébù. Ẹ wo nǹkan tí ìwé mọ́ sọ nínú ìwé Jòhánù orí 4 yẹn. Ó ní Jésù gan fún ara rẹ̀, ó nílò gbọ́dọ̀ la Samaria kọjá. Àwọn ìrírí tó pọn dandan nìyẹn. Ó ti rẹ̀ ẹ̀ka Bíbélì yẹn dáadáa. Ó ti rẹ̀ gidi, ó ti ń ṣiṣẹ́, ó ti ń wàásù. Ní ọjọ́ yẹn wọn ò ní àǹfààní ọkọ̀ ìrìn àjò tí gbogbo wa ní lónìí. Wọ́n máa ń sábà rìn pẹ̀lú ẹsẹ̀ wọn lọ sí ìletò kan sí ìletò. Ó ti rẹ̀ Jésù. Ó sì mọ̀ wípé òun gbọ́dọ̀ la Samaria kọjá, kó òun ṣe alábàápàdé arábìnrin Samaria kan. Nígbà tí wọ́n kọjá Samaria, kó tó kọjá Samaria, ó bá ní irọ́, ẹ̀yin ń dúró síbí, ẹ̀yin lọ wá oúnjẹ fún mi. Ó ní kí gbogbo ọmọ ẹ̀yin lọ wá oúnjẹ. Ṣèbí ó lè sọ pé kí ẹnìkan àbí èèyàn méjì lọ wá oúnjẹ, ó lé gbogbo wọn lọ, kí kọ́ lọ wá oúnjẹ. Torí kí tó bá pọ̀, ó ṣe é ṣe kó yá fún wọn láti padà. Ó bá jókòó, ó rẹ̀ débi pé òǹgbẹ láì gbàwẹ̀. Òǹgbẹ gidi, òǹgbẹ. Ìrírí tó pọn dandan nìyẹn fún Jésù. Ó gbọ́dọ̀ bá arábìnrin Samaria yẹn pàdé níbi kànga Jákọ́bù tí a ṣe síbẹ̀. Gbogbo alamọ̀ ìtàn yẹn wà nínú Jòhánù orí 4. Ìrírí àkọ́kọ́, ìrírí tó pọn dandan. Má sá fún. Kò sí bó ti lè rí. Ọmọ yìí sọ pé bóyá ó korò bóyá ó dùn, ọwọ́ ẹ ló wà o. Ìyà tó bá kọ sí ló máa sọ bóyá ó korò àbó dùn. Àwọn kan máa wò pé bí eléyìí ò tiẹ̀ kò lóróró mọ́, kò lẹ́bùn mọ́, kò sí nǹkan tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́. Rí bí gbogbo ẹ̀ ṣe rí láyìíká ẹ̀. Wọn ò mọ ètò Ọlọ́run fún un. Wọn ò mọ tá a ti sọ tẹ́lẹ̀ fún un. Wọn ò mọ ìpinnu Ọlọ́run fún un. Wọ́n ṣe ń gan. Ta ló mọ̀ ni wọ́n á mọ̀ wípé ẹrú náà ló máa padà wá dọba. Wọ́n á mọ̀ wípé ẹni tẹ́ ẹ gàn lánàá ló ń padà wá jọba lórí yín lónìí. Wọ́n á mọ̀ bẹ́ẹ̀. Wọn ò mọ̀ ni. Ìrírí kejì ni wípé ìrírí tó ṣe yẹra fún, òun ni mò ń pè ní àfọwọ́fà. Kí ni ìrírí àkọ́kọ́?
ìrírí tó pọn dandan ìyẹn ni mò ń pè ní àmúwáyé. Ó mú wáyé ni látọ̀run. Bó ṣe ń dá iná ti kọ́ fún ọ pé o gbọ́dọ̀ ní ìrírí báyìí báyìí. Ìrírí kejì ni pé ìrírí tó ṣe é yẹra fún, yẹn là ń pè ní àfọwọ́fà. Àwọn nǹkan kan wà tá a ti ní ìrírí. Àwọn tó ṣe é yẹra fún ni kò yẹ ká ní ìrírí. Nítorí òpè wa, nítorí a kọ̀ láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, a kọ̀ láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Pàápàá wa tí a lọ ń bá ẹ̀ṣẹ̀ ṣeré, tí a rò pé a gbọ́n Jésù lọ. Ìwọ tó bá ti wà láyé tó rò pé o gbọ́n Jésù lọ, o máa tẹ́gbẹ̀yìngbẹ̀yìn ni. Kò sí ẹni tó gbọ́n Jésù lọ o, tó wà lábẹ́ èṣù tó gbọ́n Jésù lọ. Tó o bá fẹ́ gbọ́n Jésù lọ, wá bá Ọlọ́run ni. Wá sínú ìmọ́lẹ̀, wá fòkùnkùn lẹ̀. Àwọn tó yìí ń bá òkùnkùn ṣeré, tó ń bá ẹ̀ṣẹ̀ ṣeré, àwọn yẹn ni wọ́n máa ní ìrírí àfọwọ́fà. Àwọn yẹn ló lè bímọ láì ṣègbéyàwó. Àwọn yẹn ló máa kó àrùn. Àwọn yẹn ló máa bá ètò tí Ọlọ́run ní fún wọn, wọ́n á yí sódì. Àwọn yẹn tó yẹ kó lọ sọ́wọ́ ọ̀tún, wọ́n á lọ sọ́wọ́ òsì. Àwọn ló jẹ́ wípé wọ́n á lọ síbi wọ́n fẹ́ mọ́wọ́ lọ Sòkòtò, wọ́n á kọ́kọ́ lọ Sókótó kó tó rí pé Sòkòtò gbogbo ló yẹ káwọn mọ́wọ́ lọ. Àwọn ní ìrìn àjò wọn máa ń kọ́, ló máa lọ́kọ́kọ́ títí Ọlọ́run á padà bọ̀ wá mú ìlérí rẹ̀ ṣẹ. Tó bá rí Ọlọ́run, wọ́n bá bá Ọlọ́run pàdé o. Torí ọ̀pọ̀ nínú wọn kì í bọ́ Ọlọ́run pàdé, wọ́n máa kẹ́yìn sí Ọlọ́run ni. Àwọn ìrírí tó ṣe yẹra fún nìyẹn. Àwọn ìrírí búburú tó ṣe yẹra fún, ọ̀pọ̀ nínú wọn là ń pè ní ìrírí àfọwọ́fà. Ọ̀pọ̀ nínú àwọn ìrírí yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń rí, pàápàá àwọn tó bá lòdì sí Ọlọ́run, tí wọ́n kọ̀ láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ìrírí kẹta, òun ni mo ń pè ní ìrírí tó wuni jùlọ. Ìyẹn là ń pè ní àbáláyé. Ìyẹn ni ìwé mọ́ sọ fún wa wípé mo mọ ètò tí mo ní fún yín, ètò àlàáfíà, láti fún yín ní òpin ìgbẹ̀yìn àti ìrètí. Àbáláyé ni. Tó bá dáyé, tó bá bá Ọlọ́run láyé, tó bá bí àwọn tó wà láyé ṣe ń ṣayé, ó máa ní láti ṣe ìpinnu wípé bí ìlérí Ọlọ́run bá lè ṣe fún àwọn ẹlòmíràn, ó yẹ kó lè ṣe fún wọn náà. Bí ohun tá a sọ tẹ́lẹ̀ fún àwọn ẹlòmíràn bá lè ṣe fún, ó yẹ kó lè ṣe fún wọn náà. Ìyẹn ni àwọn ìrírí tó wuni. Tí o bá ti rí ènìyàn tó rí ògo lò, ó yẹ kó mọ̀ pé Ọlọ́run máa rógo lò. Pé bọ́lọ́run bá dá sẹ́lòmíì, ó yẹ kó dá sí wọn náà. Àbáláyé nìyẹn. Ohun tó bá láyé tó dá tó jọ ọ́ lójú, ó ní ìpele ìrírí kẹta. Ìwọ ló máa mọ ìyà tó máa kọ sínú gbogbo ìrírí tó bá rí. O gbọ́dọ̀ jẹ́ bí awo Jésù láyé yìí, bẹ́ẹ̀ ni, láti ṣẹ́gun ayé. Tó bá máa la ìrírí tó dá kọjá, tó bá máa jẹ́ ẹni tí yóò rìn déédéé níwájú Olúwa, ohun kan ló gbọ́dọ̀ kòdì sí, ló gbọ́dọ̀ lòdì sí. Òun ni mo pè ní àṣìṣe nínú ìrírí. Ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe àṣìṣe. Ohun tó máa mú ká èèyàn kábàámọ̀ nínú àyànmọ́ nínú ìrírí nípasẹ̀ wípé a jẹ́ òpè sí ọ̀rọ̀ Ọlọ́run àti agbára Ọlọ́run. A gbọ́dọ̀ mọ̀ wípé bí èèyàn bá fẹ́ tẹ́ Ọlọ́run lọ́rùn, bí wọ́n fẹ́ wu Ọlọ́run, bí èèyàn bá fẹ́ kí ọ̀nà rẹ̀ kó wà ní pípé, kí ó wà ní títọ́, kò gbọ́dọ̀ jẹ́ òpè sí ìwé mímọ́, sí ọ̀rọ̀ Ọlọ́run àti agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, o gbọ́dọ̀ jẹ́ aláìmọ̀kan nípa ìwé mímọ́ àti agbára Ọlọ́run. O gbọ́dọ̀ dàbí ẹni tí a lè pè ní awo Jésù. O lè jẹ́ ọ̀gbẹ̀rì òpè, o gbọ́dọ̀ jẹ́ bí awo Jésù. Bẹ́ẹ̀ ni, nípa ìwé mímọ́ àti agbára Ọlọ́run. O gbọ́dọ̀ mọ ìwé mímọ́, yẹn ní ṣe ọ̀rọ̀ Ọlọ́run, o sì gbọ́dọ̀ mọ agbára Ọlọ́run. Mo máa ka ìwé Matthew fún wa, orí 20:2. Bẹ́ẹ̀ ni, kí n kà fún ọ tí Jésù sọ nípa àṣìṣe. Gbogbo wa, gbogbo ohun tó bá tọmọ àṣìṣe nínú ìrírí wa, ibi tó ti wá rèé. Ìdí tí ọ̀pọ̀ ṣe ń ṣìṣe, tó ṣe ń ṣìnà, tó ṣe ń ṣi ẹsẹ̀ gbé ni wípé wọ́n jẹ́ òpè sí ọ̀rọ̀ Ọlọ́run àti agbára Ọlọ́run. Àwọn tí ò gba agbára Ọlọ́run gbọ́, tí ò gbọ́rọ̀ Ọlọ́run gbọ́, àwọn ló ń ṣìṣe o. Àwọn ló ń ṣìnà, àwọn ló ń sọnù nínú ayé. Ìwé Matthew yẹn orí 20:2, ẹsẹ̀ 150. Mo fẹ́ kà fún wa báyìí. Ó ní Jésù dáhùn, ó sì wí fún wọn pé ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́, ẹ kò sì mọ agbára Ọlọ́run. Láti òní lọ, iye wa máa ṣí sí ìwé mímọ́, iye wa máa ṣí sí agbára Ọlọ́run. Bí ènìyàn ò bá mọ ìwé mímọ́, bí ò bá mọ agbára Ọlọ́run, yóò ṣìnà o, yóò ṣìrìn, yóò sì sọ,
yóò ṣẹ̀ṣẹ̀ gbé, yóò ṣìṣe. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, ò ní ṣìṣe. O gbọ́dọ̀ mọ ìwé mímọ́ ìyẹn tí ń ṣe bíbélì mímọ́. O sì gbọ́dọ̀ mọ agbára Ọlọ́run ìyẹn tí ń ṣe ẹ̀mí mímọ́. Nípa ẹ̀mí mímọ́ la fi mọ agbára Ọlọ́run. Òun ló jẹ́ pé ìwọ tó bá jẹ́ ènìyàn Ọlọ́run gbọ́dọ̀ fẹ́ràn àdúrà. Tó pé ìpele àdúrà, pẹpẹ àdúrà la fi ń bá ẹ̀mí mímọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run, láti gba agbára Ọlọ́run, láti gbé ìgbé ayé ìrọ̀rùn, láti la ayé kọjá, láti ṣẹ́gun ayé. Nítorí wípé ìwé mímọ́ fi ìdí agbára Ọlọ́run múlẹ̀ fún wa láìsí iyèméjì. Nítorí náà la ṣe gbọ́dọ̀ mọ ìwé mímọ́. Bẹ́ẹ̀ sì ni agbára Ọlọ́run ṣiṣẹ́ ìdáláre fún ìwé mímọ́. Ohun tí ìwé mímọ́ bá sọ, òun ni agbára Ọlọ́run ń ṣe. Ohun tí agbára Ọlọ́run ń ṣe, òun ni ìwé mímọ́ sọ. Ẹni tó bá fẹ́ rin ayé pẹ̀lú ìrọ̀rùn láì farapa tàbí láti ṣẹ́gun ayé, ó gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ mọ ìwé mímọ́ kí ó sì ṣe kíni, kí ó sì mọ agbára Ọlọ́run. Kí ni ìdí èyí? Nítorí pé ìgbàgbọ́ rẹ, ìgbàgbọ́ mi, ó gbọ́dọ̀ dálé òye ìwé mímọ́ àti agbára Ọlọ́run. Ó gbọ́dọ̀ dálé òye ọ̀rọ̀ Ọlọ́run àti kíni, àti agbára Ọlọ́run. Máa ka ẹsẹ̀ bíbélì méjì fún wa, a máa wá gbàdúrà. Ẹ ká wo ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 kí ló sọ nípa ìgbàgbọ́. Ó ní wípé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá, àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Tí kì í bá ṣe ọ̀rọ̀ Ọlọ́run ló ń gbọ́, kì í ṣe ìgbàgbọ́ Ọlọ́run ló ń wá bá ọ. Kì í ṣe ìgbàgbọ́ Ọlọ́run là ń bí sínú ọkàn rẹ o. Tó bá jẹ́ pé èrò ènìyàn ló ń gbọ́, èrò ọkàn àwọn ènìyàn. Tó bá jẹ́ pé ẹ̀gàn àwọn ènìyàn ló ń gbọ́, tó bá jẹ́ wótòwótò ohun táwọn ènìyàn sọ káàkiri ló ń gbọ́, ò lè rí ìgbàgbọ́ o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ló ń gbọ́, bí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lówùrọ̀ yìí, òun ni ìgbàgbọ́ ṣe ń wá sí ọkàn rẹ o. Òun ni ìgbàgbọ́ Ọlọ́run ṣe ń wá fún ọ, òun la ṣe ń bí ìgbàgbọ́ ní ọkàn rẹ. Ìwọ tí ò bá máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbígbọ́, ìgbàgbọ́ Ọlọ́run ò lè wá fún ọ. O lè ní ìgbàgbọ́ tó yè koro nínú Ọlọ́run tó lè ṣí òkè ní ìdí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn la ń pé mo ní ìgbàgbọ́, ẹ bá bí wọ́n pé kí ni ìgbàgbọ́ yín dálé lórí, wọn ò lè sọ. Ìgbàgbọ́ gbọ́dọ̀ dálé ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́. Láti ìwé Genesis dé ìwé Ìfihàn, òun là ń pè ní ìwé mímọ́. Ìgbàgbọ́ gbọ́dọ̀ dálé ọ̀rọ̀ Ọlọ́run tí ó sì dálé agbára Ọlọ́run. Nítorí pé ìwé mímọ́ sọ nípa agbára Ọlọ́run. Agbára Ọlọ́run sì ṣe kíni, ó dá ìwé mímọ́ láre, ó dá ọ̀rọ̀ Ọlọ́run láre. Bẹ́ẹ̀ ni ìwé mímọ́ fi agbára Ọlọ́run ó fìdí rẹ̀ múlẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run fi agbára Ọlọ́run ó fìdí rẹ̀ múlẹ̀. O lè ṣe gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run nípa ìwé mímọ́. O sì gbọ́dọ̀ mọ agbára Ọlọ́run tí ó fi hàn wípé ohun tí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ òtítọ́ ni. O gbọ́dọ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni torí pé ìwé mímọ́ sọ fún wa wípé kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ ni ó ti jẹ́ wípé gbogbo nǹkan ló ní ká gbàdúrà sí. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Tó bá lè gbàdúrà sí, Ọlọ́run á ṣe. Bẹ́ẹ̀ ni a mọ̀ pé kì í ṣe gbogbo àdúrà lọ́lọ́run ń dáhùn, ṣùgbọ́n a mọ̀ pé àwọn nǹkan kan wà tó bá ìlérí àti ìfẹ́ rẹ̀ mu fún ọ. Tó bá lè bá Ọlọ́run sọ, yóò ṣe fún ọ. Jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì ẹ̀kan sí ká wá gbàdúrà. Kọ́ríńtì kínní orí 2 ẹsẹ̀ 4 àti 5. Àti ọ̀rọ̀ mi àti ìwàásù mi kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn. Àwọn èèyàn máa wàásù lónìí, ọgbọ́n ènìyàn náà ń polongo, ọgbọ́n ènìyàn náà ń sọ. Wọ́n á máa sọ̀rọ̀ dídùn lénìí fún etí àwọn ènìyàn dídùn. Kàkí ìgbàgbọ́ kí ó wá, irọ́. Ìfẹ́ ọkàn ara ló máa wá, ìgbàgbọ́ ò ní wá. Tó pé tí ìgbàgbọ́ bá máa wá, ìgbàgbọ́ Ọlọ́run á wá lá nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè bí ìgbàgbọ́ nínú ọkàn ọmọ Ọlọ́run. O gbọ́ nǹkan tí mo sọ dáadáa. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè bí ìgbàgbọ́ nínú ọkàn ọmọ Ọlọ́run. Ìgbàgbọ́ tó lè ṣí òkè nídìí, ìgbàgbọ́ tó lè wu Ọlọ́run, ó máa wáyé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó gbàgbọ́, nítorí pé o mọ ìwé mímọ́, nítorí pé o mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní àti ọ̀rọ̀ mi àti ìwàásù mi, Paul ló sọ̀rọ̀ níbí o, kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn tí a fi ń yí ní lọ́kàn padà, bí kò ṣe nípa ìfihàn ti ẹ̀mí àti ti agbára. Ìfihàn ẹ̀mí, iṣẹ́ ẹ̀mí àti agbára Ọlọ́run. Ó sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Kí ìgbàgbọ́ yín kí ó má ṣe dúró nínú ọgbọ́n ènìyàn. Ìgbàgbọ́ rẹ̀ gbọ́dọ̀ dúró nínú ọgbọ́n ènìyàn.
bí kò ṣe nínú agbára Ọlọ́run. Ohun tí ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ dúró lé nìyẹn. Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ dálé agbára Ọlọ́run, ó gbọ́dọ̀ dálé ọ̀rọ̀ Ọlọ́run tó bá jẹ́ onígbàgbọ́ lóòótọ́. Nítorí pé nípasẹ̀ ìwé mímọ́ ni ìtùnú ṣe wá fún ọ. Nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run la ṣe mọ ibi tí ìtùnú wa ti ń wá. Ìtùnú wa ò wá nínú ohun tí a ṣe sínú ayé, torí gbogbo ohun tí a ṣe sínú ayé ó ń kọjá lọ. Bẹ́ẹ̀ ni gbogbo tí a ṣe sínú ayé tá lè fojú rí ó ń kọjá lọ. Oúnjẹ ni o, ọtí mímu ni o, omi mímu ni o, ọkọ̀ ni, ilé ni, ohunkóhun tó bá wà nínú ayé tá lè fojú rí ó ń kọjá lọ, kò lè wà títí. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni a kọ́ fún wa pé yóò wà títí, torí ọ̀rọ̀ Ọlọ́run ló gbé ìfẹ́ Ọlọ́run dání. Òun ni yóò wà títí. Ìgbàgbọ́ wa gbọ́dọ̀ dálé ọ̀rọ̀ Ọlọ́run àti agbára Ọlọ́run. Nígbà náà la máa mọ̀ wípé lóòótọ́ la dìrọ̀ mọ́ ìtùnú tí Ọlọ́run ṣètò fún wa, tó pèsè fún wa, tó sì mú wa fún wa. Ìwọ tó ń gbọ́ mi, mo fẹ́ kó ṣí ọkàn rẹ payá sí ọ̀rọ̀ Ọlọ́run, kó ṣí ọkàn rẹ payá sí agbára Ọlọ́run. Mọ ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé mímọ́ kí o sì mọ agbára rẹ̀ nípasẹ̀ ìfihàn ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ayé rẹ̀ àti nínú ayé àwọn ènìyàn tó yí ọ ká, kí o sì mọ̀ wípé ìtùnú ń bẹ fún ọ. O ò dá wà, o ò sì lè dá wà. Ọlọ́run wà fún ọ, ó sì ṣètò ìtùnú fún ayé rẹ̀. Tó o bá ti gbà á gbọ́ tí o sì dìrọ̀ mọ́, ìwọ náà rí ìtùnú, wá lè ní ìfaradà, wá lè ní ìrètí, wá lè mọ̀ wípé bí ọjọ́ àwọn ẹlòmíràn bá ti dé, ọjọ́ tìwọ náà á dé, ọjọ́ ayọ̀ rẹ á dé. Bẹ́ẹ̀ ni ọjọ́ ayọ̀ rẹ náà á dé. Wọ́n máa ń sọ wípé èmi ló kàn, ó máa jẹ́ ọjọ́ kan náà á dé tí wọ́n náà lè sọ pé èmi ló kàn. Màkànmákàn, àwọn làgbàlagbà sọ wípé màkànmákàn lóye ń kàn. Ọjọ́ kan á dé, ìwọ náà ni gbogbo èèyàn á gbóríyìn fún, ìwọ náà ni gbogbo èèyàn á gbádé fún. Mo fẹ́ kó gbà èyí gbọ́, kó gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bó ṣe ń bá mi lọ nínú ẹ̀mí lónìí láti gba ọ̀rọ̀ Ọlọ́run yìí gbọ́, lórúkọ Jésù mo pa á láṣẹ, ọ̀dá ìtùnú ò ní dá ọ. Lábẹ́ bó ti wù kó rí, ọ̀dá ìtùnú ò ní dá ọ. Jẹ́ káàmì rẹ̀ ó lárinrin jẹ́ ń sọ́lẹ̀ kan sí, ọ̀dá ìtùnú kò ní ṣe kíni, kò ní dá ọ. Ìwọ tó ń gbọ́ mi, ní tí mo sọ ò tí ì yé dáadáa torí ò tí ì fàyè rẹ fún Jésù. Mo fẹ́ gbà ọ́ níyànjú wípé máa bọ̀ nílé padà bọ̀. Ọ ní ọ̀nà ló jìn, ẹrú ní baba. Ó ṣe ń gbègbè ayé ẹrú nínú ayé, ó ṣe ń jẹ́ kí èso máa ṣọpẹ́ aláyé lórí rẹ̀. Máa bọ̀ lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Jésù. Ó fẹ́ ọ, ó fẹ́ràn rẹ, ó sì fẹ́ tún ayé rẹ ṣe. Ó fẹ́ tù ọ́ nínú nípasẹ̀ gbogbo ètò tó ti ṣe lẹ̀ fún ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, nípa àwọn ènìyàn Ọlọ́run láti tù ọ́ nínú. Mo fẹ́ kó sọ àdúrà yìí, àdúrà àgbàgbọ́ kó sọ tẹ̀lé mi láti jẹ́wọ́ Jésù lólúwa àti olùgbàlà rẹ, láti kẹ̀yìn sẹ́ṣẹ̀, sáyé àti séṣù. Sọ wípé ní orúkọ Jésù, Ọlọ́run bàbá mi o, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi fún ọ. Mo kẹ̀yìn sáyé, mo kẹ̀yìn séṣù, mo sì kẹ̀yìn sẹ́ṣẹ̀. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé Jésù Kristi láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó sì gòkè rí ọ̀run, ó sì gòkè orí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá láti ṣìpẹ̀ fún gbogbo wa. Mo jẹ́wọ́ rẹ láti òní lọ ní Olúwa àti olùgbàlà mi. Wọnú ọkàn mi, jọba nú ọkàn mi. Mo fi ayé mi fún ọ títí láéláé. Àmín. Mo gbàdúrà fún ọ tó gbàdúrà yẹn lórúkọ Jésù, ó di àtúnbí. Adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Mo gbàdúrà fún ọ, tá bá rí àìsàn nínú ayé rẹ, nínú àgọ́ ara rẹ, ó fi ayé rẹ sílẹ̀. Mo gbàdúrà fún ọ, ohun gbogbo di ọ̀tun fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Olúwa wa. Mo fẹ́ gbàdúrà fún wa nínú ọ̀sẹ̀ tuntun tí à ń wọnú rẹ̀. Ìwọ tó bá ní tó fẹ́ fi fún Olúwa, fi fún Olúwa tọkàntọkàn. Ìwọ tí ò bá ní tó fẹ́ fi fún Olúwa, bí mo ṣe ń gbàdúrà tó ti ń fi ọkàn ṣàmì yẹn, Ọlọ́run á fi owó, á fi tù ẹ́ nínú lọ́sẹ̀ yìí. Á fi ọrọ̀, á fi tù ẹ́ nínú lọ́sẹ̀ yìí. Gbọ́ Ọlọ́run gbọ́, ìṣe f'Olúwa àti fífún Olúwa kì í ṣe nípa ipá, nípa ìfẹ́ ni. Bá a bá ṣe fẹ́ràn èèyàn sí la ṣe ń ṣe fún ẹni yẹn. Ìwọ tó bá fẹ́ràn Ọlọ́run lóòótọ́ ló máa fẹ́ ṣe kí ni, wàá fi sílẹ̀ fún Olúwa. Ọ̀rọ̀ ọrẹ àti ìdámẹ́wàá kì í ṣe ọ̀rọ̀ ìfipámúni, ọ̀rọ̀ ìfẹ́ ọkàn ni. Ìwọ tó bá fẹ́ ni dénúdénú, wọn náà ló máa lè fi fúnni dénúdénú. O láǹfààní àti ṣe bẹ́ẹ̀ lónìí, ṣùgbọ́n mo fẹ́ kó tẹ́wọ́ rẹ síwájú láti gbàdúrà yìí. Mo pa á láṣẹ nínú oṣù títún tá a wọnú rẹ̀ yìí, oṣù kejì yìí, lórúkọ Jésù. Gbogbo àwọn ibi tó ń lé ìran rẹ, àwọn ibi jàǹbá, wàhálà, ìdààmú tó ń lé ìran rẹ, lórúkọ Jésù
lórí rẹ wọ́n ré kọjá, lórí gbogbo tó ṣe iyebíye sí ẹ wọ́n ré kọjá, ní gbogbo ọ̀nà tí ọ̀nà ti dí mọ́ àwọn ẹlòmíì lórí rẹ ọ̀nà là fún ọ. Mo pa láṣẹ lọ́sẹ̀ yìí lóṣù yìí, Ọlọ́run kó tù ọ́ nínú. Lọ́sẹ̀ yìí lóṣù yìí gbogbo ìjì ayé tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ alágbára àti akíkanjú àti akọni ṣubú lórúkọ Jésù lórí rẹ wọ́n dákẹ́ jẹ́, wọ́n parọ́rọ́. Mo pa láṣẹ bí ọ̀pọ̀ ènìyàn, àwọn akọni, àwọn olówó ọlọ́rọ̀, àwọn èèyàn bí ọ̀pọ̀ ènìyàn bá láwọn ṣubú lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí lórúkọ Jésù, àánú Olúwa kó gbé ọ dìde. Ó ṣàmì ẹ̀ dáadáa. Àánú Olúwa kó gbé ọ dìde, àánú Olúwa kó mú ọ borí. Ó yá lọ gbóríyìn, lọ gòkè. Ó ní gòkè nìkan lọ máa gbé bẹ́ẹ̀. Mo sọ fún ọ pé bó ṣe ń gòkè ò ní jábọ́ mọ́. Mo sọ fún ọ pé kó lọ gbóríyìn, ìwọ náà la máa gbóríyìn fún látòní lọ. Mo sọ fún ọ pé gbogbo ohun tí ò bá tó fún ọ nínú ayé rẹ nínú ìṣerere láti òní lọ kó lọ máa pọ̀ sí, kí ó pọ̀ sí, lọ máa pọ̀ nínú rere ṣíṣe, lọ máa pọ̀ nínú rere ṣíṣe. Ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ lóòrèkóòrè lórúkọ Jésù kó fà ọ́ súnmọ́ Ọlọ́run. Láti òní lọ èṣù òní lè sọ pé aláyé lórí rẹ. Gbogbo ohun tó wá ń fẹ́ gẹ́gẹ́ bí àfojúsùn lọ́dọ̀ Ọlọ́run lákòókò yìí, nítorí pé o gbọ́ mi lónìí, ohun Olúwa tó ń gbọ́ látẹnu mi lónìí ó di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Bí ilẹ̀ ọ̀la yóò ṣe mọ́ lórúkọ Jésù bọ́ sínú ẹ̀rí rẹ, ẹ̀rí ìyanu ni o. Bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti ìsìn lọ àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi lónìí. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀, a ti máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ìtùnú tá à ń sọ yìí. Mo pa láṣẹ ọ̀dá ìtùnú ò ní dá wa. Gbogbo àwọn ọ̀tá ìtùnú lórúkọ Jésù, Ọlọ́run ó mú kán dákẹ́ jẹ́ lórí ayé àti àyànmọ́ wa. Gbogbo ohun tí a dá tó ṣe fojú rí àti ohun tí a dá tó ṣe fojú rí, wọ́n á tù ẹ́ nínú. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà lórúkọ Jésù Olúwa wa. A máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Gbogbo tí jẹ́ ti Olúwa, èmi ni tiyín tòótọ́. Ire o.